kí ló wá fọ́ ìtí ò bá dá nínú ọdún fọ́fọ́ o. Àkọ́tà ń gbọ́n ta nìyẹn pé ẹ̀ mú ṣe papọ̀ mọ́. ẹ máa gbọ́ gbogbo tí bá sọ mílíọ̀nù náà tell you the truth. bó ṣe rí ni. tí ò ní nǹkan kan nù. gbogbo ọ̀rẹ́ tí mo ti ń bá rìn láyé ẹni tí mo nífẹ̀ẹ́ jù láyé bí Yínká mi ti rí. Yínká Quadri. Olódùmarè. bọ̀ nígbà míì ẹni tó mú èèyàn mọ èèyàn kan ẹ̀ tó jọ wá close ju ẹni tẹ́jọ mọ́ra yín lọ ta ló máa wá jẹ olórí. pé àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé níwájú Ọlọ́run bá ti èèyàn first minute second meeting and Yínká wasn't there. Yínká Quadri sí ń bẹ̀. èmi raise point. ẹ jẹ́ ká mú Yínká kó ṣe leader wa. ó máa nídìí ọdún fanishu. omi la tẹ̀ka tó tẹ̀yàn rìn. bẹ́ẹ̀ni. mi ò múra Razak Àjàó. tẹjọ kọ́kọ́ sọ̀rọ̀ àwọn ọdún. tàjọ wà ní èbúté mẹ́ta. mo ò mú láòdì mo ò dẹ̀ mú ìdínà àròmì rẹ̀. mo ò dẹ̀ sọ pé ẹ jẹ́ kí n ṣe leader. it's not even possible it doesn't speak. fara yín lẹ̀. mi fara mi lẹ̀. in absentia èèyàn lè dìbò fún yàn náà. mo ṣe dárúkọ ẹ ẹnìyàn á dáhùn pé wáyé tó yẹ jẹ́ pé Yínká mo ní kí ló fa ọ̀rọ̀ tó bèrè yẹn ó lẹ́yìn tí ò bá mọ nǹkan ṣe tó wọn ò lè gbà kó léèdì wọn àwọn ní ìgbéraga ní ìjọsìn. tí ò bá mọ nǹkan ṣe tó òun ò lè jẹ́ kó léèdì òun. ta ló ń bínú gbà náà lọ́hùn. níbo ta ló ń bínú. ta ni wọ́n bínú. mo mọ̀ kó òun náà ó ṣeéṣe kó òun náà bínú ṣùgbọ́n mi bínú. ẹ bínú. èmi ò láìkí irọ́ mi lè put am born Scorpio I don't. ṣé wọ́n lọ wá díjà lẹ́yìn àbúrò. láyé àbípò láyé àbọ́lá. àwọn tí wọ́n takò orúkọ yẹn wọn bá wa dúró pẹ̀lú Ọ̀dọ̀fà Caucus. wọ́n bínú lọ ni. yes. kí ọjọ́ rẹ mi kó máa fẹ́ nìkan kẹ́nìkan wá rí advice pé ìyàwó ẹ̀ yẹn pé nítorí pé àjọ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí n wá máa fẹ́ kí ló máa rò sí mi kí ni mo ṣe yẹn. a jẹ́ pé èyí tí ń fẹ́ nìkan nínú ẹgbẹ́ already. are you getting me. ó yé mi díẹ̀ díẹ̀ sá. mo kàn béèrè ní. ẹ̀kọ́ ọ̀dàlẹ́nu. ọ̀dàlẹ́nu yẹn so ìyẹn mo sọ pé ẹṣin ò gbọdọ̀ ju oko abẹ́. ọ̀rẹ́ lọ̀rẹ́ máa jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi ò gbọdọ̀ wùn mí dípò tí ìyàwó rẹ̀ máa wùn mí ó ṣe láti wùn mí. ìlàdúrà àwọn obìnrin tó ló wà ní títì jẹ́ pé tó bá pé 10 wàá sì rí 3 tó máa ní ẹ jẹ́ kí n máa lọ ro nọ́sà abẹ́mọ̀ṣà. bàbá ṣé ọ̀sà wa lélẹ̀ àbí ó ní kinní kan tìbílẹ̀ nínú àbọ̀wáyé wà ń bẹ̀ ni. ẹ̀sà máa lò like almost 6-7 years lórí ààrẹ tá à ń sọ yìí. ọdún 7. tí n bá máa bì títí màá máa bí ẹ̀jẹ̀ ni. for good 7 months orí ìjókòó ni mo ti ń kírun so ẹ̀kọ́ náà máa fọ́ fún mi báyìí. fọdún 7. fún odindi. it was a terrible period. sẹ́yìn stubborn lóòótọ́. bàbá mo stọ̀ kí ló ṣe. ẹ kẹsẹ̀ ní abẹ́ mo ń pa ẹ̀ gan. mo ń pa ẹ̀ báwo mo kọ́ ni kò ń ṣe pé báyà dẹ̀ ń ṣe. àwọn ọjọ́ ń jí nǹkan kò rọrùn bá. gbà kí màmá mi tó kú láyé ọmọ 13 màmá mi bí náà á lè ṣekú 3 lójú ẹ̀mí ẹ̀. 13 13. bẹ́ẹ̀ni. ó wá kù 3 péré. ó kù 3 èmi ni kọ́ni surviving twins now. bó láàrin ẹ̀yin àti Alhaji Yínká Quadri lónìí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. inú mi dùn ayọ̀ mi kún nítorí pé àwa tí ó lọ sódò ẹja ńlá ni ó gbé nílá nínú ẹja ni nílá nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti ṣeré yìí tí ọba aláwọ̀ rábí sì kún wọn dáadáa èyí náà mo fi kí n káàbọ̀ sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábí ẹnu tí a ti ń rọ̀ bí òwe àti wá lọ sí àárín gbogbo àwọn òṣèré tíátà àdúgbò lọ́wọ́ aláwọ̀ rábí tí ó ní kí ọjọ́ òní ó wáyé wọ́n ti ní káwọn bá ti wá àwọn agbéwà níbẹ̀ dáadáa Alhaji Taiwo Hassan Ogogo ọmọ kúlódò ní Ìbórí ṣé ẹ bá ń parí ẹ̀.
eré gbogbo ọmọ bàbá tẹ̀bí tààrẹ tí ìjọwọ́ agbọ́nu lágbèrè bàbá mi mẹ̀sàn àgbò. ẹ káàbọ̀. ọlẹ́yìn ò ní jẹ́ mẹ̀sàn àgbò kó mọ́ lágbò lé. bẹ́ẹ̀ni. àgbò mọ̀mẹ́ di méjì lágbàlá. bẹ́ẹ̀ni. òpó ọmọ adódò lẹ́kùlé fárógbé adomi lára bí bàbá ẹ káàbọ̀. àwọn bàbá mi náà máa ń ké bẹ́ẹ̀. bàbá ẹ káàbọ̀. gbogbo iye wa ń kọ́ lọ́hùn-ún. iye wa wà. iye wa dúró digbí. ìlàrú ń kọ́ ń bẹ̀. ìlàrú wà ń bẹ̀. àdúpẹ́. onílàrú fúnra rẹ̀ gangan kábíyèsí o kábíyèsí o ibikíbi tó bá wà ìbílẹ̀ ní kó máa jẹ́. kábíyèsí o kábíyèsí o. bàbá wà lálàáfíà ara. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdèmà tún ríra lẹ́nìí náà wà pàtí mo ṣe. insha Allah olóògbé Ọlọ́run. ìrìnàjò yìí ìrìnàjò tó gùn dáadáa ni. bẹ́ẹ̀ni. tó dùn tó dáa. orí bí a bá ti ń lo bí 50 tàbí kó tiẹ̀ ti lé tí sàmù yìí sì ti dúró dáadáa báyìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa. Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́wọ́. alhamdulilayi. Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́wọ́. alhamdulilayi. ọjọ́ tí a bí ni bá wà sá. wàláì. ìjọ tó ń bí wa sáyé àwọn méjì tó bí wa wọn lè sọ wípé bó ṣe máa rí ni. wàláì. ìyá wà nínú pé mi mọ̀ bóyá ayé ló máa já sí àbọ̀run. Allahu Akbar. ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run. bàbá fúnra rẹ̀ gan ń pòyò lọ ń bọ̀ pé Ọlọ́run jẹ́ kí tí òun kò ṣe kí ni gbọ́ rẹ̀. Allahu Akbar. àwa dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn méjì. alhamdulilayi. mo dúpẹ́ kọ́lọ́n kó bá mi kẹ́ wọn kó bá mi gé wọn kó bá mi tẹ́ wọn sáfẹ́rẹ́. tó tó bá sọ pé òbí tó di kọ́ ni wọ́n. àwọn méjì àtìyá àti bàbá. àtìyá àti bàbá ni o èmi ló sọ pé báyìí ni mo nífẹ̀ẹ́ jù ní wọn. èmi náà jẹ́ sọ fún mi. kò ṣe é sọ mi ìmẹ́tí mo lè fi sọ. pé yín tẹ̀lé bàbá mi lọ ìrọ̀ mi kọ́. ìrọ̀ méjèèjì ni. nígbà tí ọba Aláràbí akára pé àtìyá àti bàbá ẹ̀yin ò dákun èèyàn nípọ̀nsìn méjì náà lè mú ní bàádà àwọn ọmọ tó máa ń wà láàrin ìkọ́lé wà láàrin ìyá kó lóun fẹ́ gbọ́ tí bàbá kí ni ìmọ̀ràn ká tó tẹ̀síwájú dáadáa. ṣeré ọmọ tó bá yan ìyá tó lóun fẹ́ gbọ́ tí bàbá lákọ̀ọ́kọ́ ọ̀nà méjì ló pín sí. ẹ ṣáwò. ó ṣe ṣe kí bàbá ẹ̀ má dóní dúró bàbá fún ọmọ táwọn yìí. kì í ṣe bàbá dáadáa. ṣó ti ìkànnì yẹn. tó bá lọ jẹ́ pé ìdàkejì pé bóyá àbí láàrin bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ ni wàhálà wà tóun wá rèrè pé nítorí pé òun nífẹ̀ẹ́ ìyá òun bàbá òun ń ṣe èèyàn lọ́dọ̀ òun a jẹ́ pé ó ń béèrè iná lọ́wọ́ Ọlọ́run ni. torí pé níjọ́ tí àti bàbá àtìyá tó máa pàdé ara wọn ìwọ ọmọ tá à ń sọ yìí ò sí mẹ́jọ náà ìjà tó wà láàrin ìyá àti bàbá ẹ̀ kò kàn ẹ́ rárá kò ra ẹ lọ́wọ́ kò ra ẹ lẹ́sẹ̀ tí ìyá ẹ bá pẹ̀ tó bá ní orí tí bàbá ẹ̀ ṣe màmí ẹ máa ní sùúrù ni o ẹ ní sùúrù gidi gan ni ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ jẹ́ máa ń bára yín sọ̀rọ̀ tẹ́ ẹ ń bára yín sọ káwa tó dé. sùúrù kan ṣáà lẹ́jọ́ fi ṣe kó tó di pé bí mi sáyé sùúrù yẹn náà ni kí ẹni bó dẹ̀ ṣe bàbá náà ló pè ẹni máa dáadé ṣìbọ́kùnrin nìyí ọgbọ́n tẹ́ fi gbàrò kò ní ara màmí tí irú mi fi wáyé ọgbọ́n yẹn náà lè máa lò fún wọn àmọ́ tọ́mọ bá ti ń lọ sáìdì bàbá tó lọ sáìdì ìyá kò sí eléyìí ń bẹ̀ kò sí. kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. kò ṣe pẹ̀lẹ́ o àwọ̀láì kò ṣe pẹ̀lẹ́ kò ṣe pẹ̀lẹ́. bàbá àwọn ṣiṣẹ́ tíátà iṣẹ́ sinimá àti eré orí ìtàgé tó ní pé gbogbo ẹ̀ lẹ́yìn kó gbogbo ẹ̀ lẹ́rìn bóò ló ṣe bẹ̀rẹ̀ ẹnìkan ló ṣe ládùúgbò ni bàbá ló ń ṣe ni àbí ìyá ló ní ó yá wàá mọ òwúrọ̀ mi ti ń ṣe. ẹ ṣe lótú ẹ ṣe wù mí nínú gbogbo ẹbí Táíwò látòkè délẹ̀ gbogbo ẹbí Táíwò torí pé ìdílé tí mo ti jáde ìdílé ìbejì ni. ẹni ìbejì dáadáa ń bẹ̀. fọ́fadà mi lọ́hùn Táíwò ni èyí tó tẹ̀lé Táíwò ni èyí tó bí mi sáyé Táíwò ni ìyá mi bí ìbejì ní ẹ̀mẹrin I'm the last set. bàbá ṣe wá bí ìbejì. bàbá mi bí ìbejì ní ẹ̀mẹrin ìyá mi kan ṣo náà ló bí èmi ní last set èmi ní the last born last twins nínú ẹbí inú ìran bàbá mi àwọn gbogbo táwọn ọmọbìnrin wá àwọn obìnrin tí wọ́n bá tún lọ ilé ọkọ wọn tó ń bí ìbejì ń bẹ náà ni. bàbá mo ń ṣe ìyẹn tí wàá bí ìbejì. àwọn ọmọ mi ló kù tó máa bí yẹn
mo rò pé bí a bá tún rọ́gbọ́n ọmọ kékeré kan dá bí 25 years àbí ọmọ ọdún gẹ́gẹ́ kí. tó bá wà ìyẹn tó bá wà ní àkọọ́lẹ̀. tó bá wà ní àkọọ́lẹ̀. tó bá wà ní àkọọ́lẹ̀ èèyàn lè jọ. bẹ́ẹ̀ ni kádàrá ò lábùyẹ̀. bá ti wáyé pamari la máa rí. àmọ́ ẹgbẹ́ gbèbèjì. gbọ́ tí mo sọ fún yín. tó bá ṣe pé mo bí ó máa wù mí. ṣùgbọ́n mi ò tí ì bí at my age yẹn sìn I didn't have me ní plan fún. ẹ mọ̀ jẹ́ ìṣàbẹ̀ tó ní mẹ́rin pé pẹ̀lú ògbọ́n lọ ẹbí àwọn ìṣẹ̀lẹ̀ ìbí plan fún. ẹ̀dá tọrọ ẹ̀ fún wọ. àmì ẹ̀dá pẹ̀ bá ń tọrọ ẹ̀dá kù torí bàbá òní àyájọ́ ńlá ló jẹ́ nínú ayé tèmi. alhamdulilayi. ẹ bá ń bí ọlọ́pẹ́ kọ́ ló ń ṣe fún mi. ọlọ́run àṣẹ. mo fẹ́ mọ jẹ́ àjídé bàbá àbèjì. lágbára ọlọ́run àṣẹ lágbára Olódùmarè ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn bèjì tó bá bẹ́ẹ̀ kan tó bá láàánú bẹ́ẹ̀ ni gbogbo ọ̀tọ̀ ní kéèyàn bímọ ọ̀tọ̀ ní kí ọmọ ní àánú òbí ṣẹ́dá àánú òbí tá à ń sọ yìí òbí máa tọrọ àánú lórí àwọn ọmọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni o ebi ni mo bí ọmọ ó ti dandan kó ṣe báyìí fún mi irọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o wàá tọrọ àánú lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ tó fún mi yìí lójú mi lẹ́yìn mi lọ́jọ́ alẹ́ mi bá mi gbin àánú mi sínú omi ara wọn sínú ẹyinjú wọn sínú ẹ̀jẹ̀ wọn sínú iṣan ara wọn jẹ́ kí wọ́n ní àánú mi kí wọ́n tọ́jú mi lọ́jọ́ alẹ́ ó máa bẹ́ lọ́run débẹ̀ ni o. iṣẹ́ ńlá ni. tó ìyàwó tó ọmọ ẹ lọ pàdé tó bá lọ jẹ́ pé ọ̀dájú ọmọ kiri ó àbọ̀kọ tó lọ pàdé náà jẹ́ tí wọ́n ti ẹ̀fẹ́ rẹ́ nìkankan bá lè fẹ́ ṣe. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àdúrà mi sọ́lọ́run bá ní pé tá a bá ti ń gbìyànjú pé báyìí mo ṣe fẹ́ kọjú alẹ́ mi kó rí ká bẹ ọlọ́run bá bẹ́ẹ̀ pé ọlọ́run bá jọ bí mo ṣe fẹ́ kọjú alẹ́ mi rí ni má jẹ́ kí ojú mi rí ààrẹ yálà ládàá ìyàwó ni yálà lọ́dọ̀ ọmọ tí mo bí ni yálà lọ́dọ̀ ẹbí ni. àmín lẹ́nu iṣẹ́ pàpà kámọ́ rí ògbóni mi kan mi ní dárúkọ wọn age of 91 years old ọkàn èdè gbéra kó lè kó dẹ decide pé wo jẹ́ kí n máa lọ sọ́dọ̀ àwọn tó bí mi. ó para sílé. ẹ rẹ̀ gbé taxi tó ní ilé tí ọlọ́run bá kẹ́ gidi nígbà tó padà dénú ìlú yẹn gbogbo ẹbí ló tẹ́ ọgbà ní old age ẹ̀ nítorí pé ó ti ṣe dáadáa sínú ẹbí yẹn nígbà tó yọ̀ àárọ̀ ọjọ́ àti ilé ìyá àti ilé bàbá gbogbo ẹbí ni mo sọ wọ́n gba bàbá yìí mọ́ra débi tẹ́ pé in fact àwọn ọmọ ẹ fẹ́ lè máa wò kọ́ máa pé ha so bí wà bàbá àwọn ṣe dáa tó ní ọlọ́run tó wá ṣe ọlọ́run wá fún bàbá táwọn iná àwọn ọmọ alálùbáríkà tí wọ́n tọ́jú bàbá yẹn lọ́jọ́ alẹ́ irú nǹkan tí mo tọrọ lọ́wọ́ ọlọ́run nìyẹn. ilé ìlú náà tọrọ ọlọ́run ṣe àṣẹ fún mi ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún mi. àti gbogbo àwọn tó wù mí náà. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tẹ́ jẹ́ amóhùnmáwòrán àti tó ń gbóhùn sílẹ̀ náà àdúrà tá à ń ṣe abá yìí náà lágbá lọ àtẹni tó ní iléeṣẹ́ tó dá iléeṣẹ́ sílẹ̀ AK Media iléeṣẹ́ náà á gbòòrò jù báyìí lọ láṣẹ Olódùmarè. so gbogbo nǹkan láyé tó bá yá bí yá àlárò yá àyàsẹ̀ láti fọ́lọ́ ẹ̀ ni o. tẹ̀lé láti fàyà Làtífù fàyà àyàsẹ̀ náà sí. ó láti tẹ̀lé ní iṣẹ́ tá à ń ṣe táwọn iṣẹ́ tíátà yìí ẹni tó lọ́n bá ṣe nìyà kí la mọ̀ act ẹ sọ fún mi náà kí la mọ̀ act gọ̀gọ̀ táwọn kan tí act ìlú ẹ̀rí. wọ́n ti ní à ń ṣeré. ṣòtí eré à ń parọ́ ọlọ́run á mú inú rọ́wà yẹn ó wá bẹ̀ sí ní mú òótọ́ fi hàn fáwọn èèyàn àwa dèèyàn pàtàkì lójú ọmọ aráyé ṣèyàn pàtàkì tá a jẹ́ iṣẹ́ afẹ́kọ́ kó sí wa lórí ni kó gbọ́dọ̀ kó sí wa lórí ká máa wò pé a ti jẹ́ kankan wá nílùú we are not àjẹ́nàdà ọlọ́run tó sọ fún àwọn èèyàn pé kọ́ rí ẹ kọ́ máa kó jáde dúnú fún ọ kọ́ máa yìn ẹ́ kọ́ máa kò nọ́nà ọba ẹ ní kankan within a seconds láti sọ pé dà kò burú ayé ò torí ẹ mọ́. Allah Akbar. ẹni tọ́mọ̀ bá ṣe kó ṣe mẹ̀dọ̀ nínà. kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. kó ṣe pẹ̀lẹ́ o. bàbá yìí tẹ́ wá sọ yìí a ní bọ́ọ̀lù bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n stardom òwò tèmi at least tèmi kan tẹ̀ ti gbọ́júmọ̀ yóò mọ̀ tí wọ́n fẹ́ tó bí 40 ọdún báwo ni ṣe wá manage ẹ̀ 40 years of stardom. ẹ ṣe bẹ́ẹ̀ ni o mo bu ní o. ẹ ṣe ṣẹ́rí máa ń sọ kankan mi ò ní ẹni kankan lẹ́yìn Ọlọ́run Ọba. Bí mo ṣe nífẹ̀ẹ́ àwọn òbí mi ní kékeré
bẹ́ẹ̀ làwọn òbí mi fẹ́ mi. Màmá mi máa ń ṣe àdúrà kan àmì kò yé mi nígbà tó máa ń ṣe every morning ló máa jí tó máa ṣe àdúrà fún mi pé tó wọn lọ́mọ tó ń bí ọmọ lókìkí ni pé wọ́n lọ́hùn òkìkí oríṣiríṣi ló wà àbẹ́yàn bá ń jalè náà tí wọ́n ń parí ọlọ́tún lọ́sì tó ń gbẹ́jà jájájá òkìkí ni wọ́n lọ́ọ̀ mi ń tọrọ orú eléyìí omi ń tọrọ ohun tí mo wí yìí mi mọ ohun tó máa jẹ́ o ṣùgbọ́n bá mi jẹ́ kí ó máa dárúkọ mi tó mọ bóyá máa ń ṣe àdúrà ẹ̀ nìyẹn o ìyá mi ò sílẹ̀ wà nípò tọ́ba yìí bìlá ilẹ̀ sílẹ̀ wà. wọ́n yan ilé òbí tó fẹ́ Olódùmarè wọ́n yan Ọlọ́run. Gbà kí màmá mi tó kú láyé ọmọ 13 màmá mi bí náà adé ṣẹ́kù 3 lójú ẹ̀mí ẹ̀. 13 Yes. 13 Bẹ́ẹ̀ni. ó wá kù 3 péré. Ó kù 3. Èmi nìkan ni surviving twins now. Èmi nìkan ni mo survive gbogbo ìbejì àwọn bèjì wọn lọ. Ó máa ń sọ pé gbogbo dáadáa tí àwọn yìí ò lè dúró ṣe jẹ́ kí lágbájá ṣe é. Tí mo tún lọ jẹ́ ìfànú ẹ̀. So máa ń ṣe àdúrà ẹ̀. Ó máa ń ṣe ìfànú ìyá. àbí kẹ́yìn kan nù. Yes, àti bàbá àti ìyá mi èmi ní ìfànú bẹ̀. Kí Ọlọ́run bá lájú lọ àní kó tó bá mi kẹ́ wọn kó bá mi gẹ̀. ọjà bá ń kẹ́ ya mi náà lọ à ń kẹ́ ọ̀la. Kó bá mi kẹ́ wọn kó bá mi gẹ̀ wọn. Bàbá mi ti ibi tí bàbá mi gbé kò ká nǹkan kan kún láyé ẹ̀. Ó ti múyàn nínú ẹbí báyìí rí pé lábàjá irú wàhálà tó ń fà tó jẹ́ nǹkan tó kẹ́rù tó gbá lé ìyá ẹ̀ lọ yìí ló dà kó burú. Ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni o. Ó ní ó yá lọ kó ẹrù ẹ̀ padà nílé ìyá ẹ̀ tó kó lọ yẹn. Ó yá lọ sílé nílé mi lọ́hùn. Lọ mú bí tó bá wùn ẹ̀ bẹ̀ kó máa lọ síbẹ̀. kúrò ní abẹ́ ìyá rẹ̀. Ìjà kan ló ṣẹlẹ̀ nínú gànàdún náà lọ́hùn. Gbogbo nǹkan èèyàn máa rántí. a máa wá Ó máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ṣe understand. So kò sí nǹkan tá mọ́ ayé gbogbo ẹ̀dá tó bá mi rìn tá àjíjọ́ ń ṣe. Mi ní fún mi ní percentage ṣùgbọ́n mo mọ̀ pé none of them tó lè fún mi not less than 80 something. ẹni yìí gbogbo ọ̀rọ̀ àwọn àlẹ́ṣì táwọn ní kan lè tì Wọ́n sì ń bí àwọn sọ̀rọ̀ ní ẹlẹ́dàá wọn wà pẹ̀lú Délé Ògúndípẹ̀. Ọlọ́run bá a tún bá mi gbé wọn ga gbogbo wọn látòkè nílẹ̀ nítorí pé gbogbo náà ṣòótọ́ pẹ̀lú mi. alhamdulillah. Ọ̀tọ̀ ni kó lọ́mọ lọ́dọ̀ ọ̀tọ̀ ni kí wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀ wọ́n lè ṣàì máa ní mistake kọ̀ọ̀kan lọ́dọ̀ mi èmi náà ṣàì máa ní mistake kọ̀ọ̀kan lọ́dọ̀ wọn tí mi ní kàkún. Ọ̀gá tó kọ́ mi ṣe àwọn Adémọ́lá Fábùnmi bàbá ibikíbi tẹ́ bá wà gbé kó máa jẹ́ mo ṣe fìlà fún yín. èmi náà kí wọn. ẹ sà is an Ifá priest babaláwo to the core ni. lẹ́kọ̀ọ́ bí àbí nílà ní Èkó ń bí báyìí. lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀ ni mo ti kọ́kọ́ kọ́. Kó tó pé mo dé abẹ́ tí wọ́n 1974 ni mo bẹ̀rẹ̀ eré tíátà nínú ilé ibi tá à ń gbé. 74 ọdún mọ́kànléláàádọ́ta. Yes, I was 15 years old then. ọmọ ọdún kan mo wà ń gbà náà. Alhamdulillah. So wọ́n ṣe àjọ ń ṣe pọ̀ náà ń bẹ̀ lọ́rọ̀ náà ṣe máa ogún ọmọdé ò ní ṣeré fógún ọdún. Ìgbà tó yẹ ọgbà àwọn tá a jọ ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ran wà nù wọn ètò kàwé náà wà nù wọn. Ìgbà tó yá ní kálukú wọn bẹ̀ sí ní. Ọlọ́run bá ti kádàrá bẹ́ẹ̀ tí máa ń kọjá ní street ibi tí ọ̀gá mi ti ń ṣe rìásà fún àwọn ọmọọṣẹ́ tí wọ́n kójọ ń gbà náà lọ́hùn. tí wọ́n kójọ ń gbà náà. You know, I'm so good in oríkì orílẹ̀. chanting. Kò máa ń sọ̀rọ̀ ni wọ́n adijọ́ kan fẹ́ bá pè mí pé Táíwá ṣé bẹ́ẹ̀ náà ló mọ oríkì mo ní mo bá nílé ni pé kì í ṣe pé mo á mọ̀ jù náà pé ẹni tó mọ oríkì tán aṣọ òpè méjì o ó dàbí ẹni tó ń wó oògùn káàkiri ni. bàbá ẹni tó bá mọ oríkì tán. aṣọ ò lè pé méjì. kí ló ṣẹlẹ̀. ó dàbí ẹni tó ń wó oògùn káàkiri ni tẹ bá ti rí aṣọ ẹ máa pọ́n ni. yóò mọ fún wa káàkiri ni. wọ́n á wá kiri ni kò ní ráyè ṣiṣẹ́ kò ní ráyè ṣe anything. aṣọ wọn táṣọ bá pé méjì gidi gan-an tó bá wọ̀ ọ́ kò ní á dàbí ìgbà téèyàn pàdé alámòdì lọ́nà ni. gbogbo kí n tá a bá mọ̀ láyé kọ́lọ̀ kan bá fàlùbáríkà sí i. so wọ́n á fẹ́ ṣeré kan ní ọdún náà lọ́wọ́ bá ní mo lè fẹ́ ṣe bá bàbá yìí ọmọ tó máa ń ṣe
akígbe ọba lẹ́yìn mi nìyí ṣó lè bá mi fún ní oríkì báyìí bá pọ̀ mọ́dé mo ní kó mú ìwà mọ́ fún oríkì like ok ìjòyè mi lẹ́fẹ́ lò sà oníjòyè báyìí ok mo create oríkì fáwọn ìjòyè yẹn ní méjì ìdílé ìyá ìdílé bàbá so ìjòyè mẹ́rin náà ní that is it oríkì mo fún then ọba yẹn gangan ọba Olówu ni so mo á koríkì Òwu yẹn fún Òwu Òdùrú àbúrò gbìmọ̀ so mo koríkì mo ní mo fún ẹ ní ọ̀sẹ̀ kan tó bá ti mọ̀ máa tó fún ẹ ní mi. Bàbá ká tó lọ dáadáa iṣẹ́ ìlẹ̀ yìí ń ṣe kó tó dìgbà náà. Autobaba mechanic ni mo ń ṣe. Mẹkáníìkì. Bẹ́ẹ̀ ni ní under Lagos State Water Corporation. Mo ti wà ń bẹ̀ láti 1981. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Mo dẹ̀ retire ní 1994. Ẹ tiẹ̀ ṣiṣẹ́ ìjọba tẹ́tẹ́. Mo ṣe dáadáa. Tẹ́sán wa ń kọ́ àbí gratuity. Mo gba gratuity mi kí n tó kó ń bẹ̀. Ẹ tẹ́wọ́ gbà nǹkan ní. Mo bìlá ilẹ̀ sí. Wọ́n sanwó mi sí Èkó hotel. Èmi náà mo lọ present check mi fún ara mi. Àdúpẹ́. Bí mo ṣe ń sọ lọ́lọ́ àwọn tá a sì jọ jẹ́ set tí ni wọ́n bá kú àbáwọn tán dé lẹ́yìn wa àbáwọn tán dé ní fẹ́rẹ́fẹ́ ìgbà tí mo fẹ́ kó bí mo ṣe ń sọ ìwọ̀n àmọ́ buttress fàtẹ́fẹ́ staff wa ní lóòótọ́. Nígbà tí a wá fún bàbá Ifá so mo ṣáà fún ọmọ yẹn ní kíní mo ní mo fún lẹ́sọ̀ kan kò lọ mọ kíní tó bá ti mọ̀ máa fún ẹ ní mi. Wọ́n lè fẹ́ lọ stage that was 1981 or 82 as I think ní Good Friday ní National Museum lẹ́kọ̀ọ́. Ìgbà tí mo débẹ̀ ọmọ yẹn ṣe kò wá dàbí mo láti mú bẹ́ẹ̀ yẹn kọ́ kò dàbí mo ní bó ṣe máa ṣe ni. Ọba tó tó mo lẹ́mi ọ̀pọ̀ orí ọba mo súnmọ́ ọba mo jìnnà sọ́ba mo rìn lọ. Mo ṣáà that level yẹ kọ́ la wá ṣe mílíọ̀nù nìyẹn. Ẹ ṣe díẹ̀ bá èmi ò gbé rírì èmi ò lé ẹwà bá gbà á. Bá ọ̀gá mi bá ṣe báyìí ó ní bá mi ṣe kíní kò ju bó ṣe ṣe yìí náà lọ. Àṣé wọ́n pè sọ́nà ọlá ni. Olódùmarè abẹ́fẹ́ ọmọ olóyè lọ́fà ibikíbi tẹ́ bá wà ìbíire ni kó máa jẹ́. Àṣẹ o. Ẹ máa dàgbà jù báyìí lọ o. Ẹ dògbò ẹ̀fọ́ pàwọ́ ẹ máa fèrègì jóbi ẹ gbó tòlótòlótòló ẹ máa jẹun mi pẹ́. Àṣẹ o. Èmi sọ ní tèmi pé ẹ máa jẹun mi pẹ́. Tí àwa tó kù tí ẹjọ́ kọ́ ní iṣẹ́ tọ́lọ́run gbàdúrà wọn tó bá ṣe wọn káwọn ṣe tèmi lèmi ń sọ yìí. Wọ́n sì wà. Àpọ̀. Ọ̀gá sì wà. Ọ̀gá mi sì wà láyé. Wọ́n gbé ní owó dùn níbẹ̀ mi ní pẹ̀bẹ̀ ní wáyà. Owó dùn ní. Owó dùn ní. Owó dùn ní wáyà owó dùn ní wáyà. Àwọn òṣè tíátà mọ́ làwọn ṣe ṣe náà. Jẹ túwó ni máa ń sọ ma ní mi ń jẹ túwó kówó jọ ni máa ń jẹ. Túwó. Kówó jọ lèmi ń jẹ mi ń jẹ túwó. Àwọn ọjà arógun ìwà ó ti yé mi. So mo ṣáà mo á wò pé ó máa ń pè wọ̀nyí lóòótọ́ pọ́lọ́pọ́ wọn ni mo jù lọ. Like Lálùdé Fatai Adétayọ̀. Lálùdé kan náà. Ọ̀gá kan lọ́jọ́ kan aṣẹ́. Lálùdé bàbá ológun. Inshallah. Abíọ́dún Lárewájú. Abíọ́dún director ọ̀gá kan lọ́jọ́ kan aṣẹ́. Lọ́dún yẹn lọ́dún yẹn. Lágbára Olódùmarè láti ìgbà tá a ní ìlàjọ work together. Mo wá wò pé kí ló wá mú mi sá gbogbo aṣọ ògùn tá a kọ́ máa ń rò pé bóyá àbó ògùn rẹpẹtẹ kà ṣe àjẹkù eyín eégún mọ̀tà tó gbogbo ẹ̀ mọ́ kára wọn ògbé òfìfo tá a kọ́ máa ń rò pé ògùn kan rẹpẹtẹ so gbogbo tó ń lò náà ò ju báyìí lọ. ẹ̀wọ̀n ìjà tuntun ẹ̀wọ̀n ìjà tuntun àwọn tó lè bínú. àwọn tó ń ṣe ògùn gidi sára aṣọ ẹ̀sìn wọn wà ó. ọ wà kí ẹ má lọ fojú di wọn ò bàbá. So mo ṣáà mo dẹ̀ agree mo ní máa lọ lọ́jọ́ náà lọ́hùn. After bàtà ṣe staple yẹn tán. Ẹ padà bá wọn ṣe. Mo bá wọn ṣe o bí tí Ọlọ́run ti kádàrá ẹ nìyẹn. Àṣé wọ́n ṣẹ́wọ́ sí pé wọ́n kọ́lá. Ní èjì mi ní kékeré mo sọ pé àti kọ́kọ́ ṣe nínú ilé tí mò ń gbé. That's number 36 Ondo Street Èbúté Mẹ́ta East. Agboolé ẹlẹ́ran ọ̀nà máa ń pè bẹ̀.
nínú àwọn tá a jọ ṣe tíátà yẹn gbà yẹn wọ́n jù mí lọ dáadáa people like Uncle Wálé Ọmọwáre Saka Bàtà Yakubu Erewọlédé Adéwálé Adéṣègbè kí Ọlọ́run bá láyé lọ kó bá mi tẹsáfẹ́fẹ́ rẹ̀ he's no more alive then àwọn kan náà tún wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn ò ṣiṣẹ́ yẹn mọ́ but that Wálé Ọmọwáre I'm just like mo dàbí next of kin sí torí pé bàbá tó bí ló tọ́ mi wà láìkì mi ó nífẹ̀ẹ́ mi bí ojú. àwọn náà ṣì wà báyìí lè ní. wọ́n wà láyé o. àdúpẹ́ alhamdulillah. wọ́n wà láyé o. Uncle Wálé tí wọ́n bá yọ ọ́ sìn pé wọ́n ní ọmọ bóyá bí ọmọ 61 62 63 ẹ máa dín like 10 years kò ná ojú orí wọn 72 náà ti ṣe kọjá ẹ tó bá yọ sí. ṣùgbọ́n bí ẹni tó wà ní 60 something ni. ó dẹ̀ wà ní 72 báyìí sìn bó tó bá wọlé ọmọ 60 lẹ́ẹ̀ máa pè. ibi tó lọ kẹwọn dé. Alukuran. Alhamdulillah. so mo dúpẹ́ lọ́wọ́ òun náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ìbá wà ní òkìkí dé. pé ó mú mi bíi ó bá mi wọ inú school tó lọ ni mo lọ. So ó wá dàbí godfather pé he wants to be stubborn màá fi ojú ẹ̀ hàn ya. sẹ́yìn stubborn lóòótọ́ ni. bàbá mo stọ̀ kí ló ń ṣe yín. ẹ kẹ́sẹ̀ ní abẹ́ mo ń pa ẹ̀ gan. mo ń pa ẹ̀ báwo mo kọ́ ni kò ń ṣe pé báyà dẹ̀ ń ṣe. àwọn tẹ́ ń jí nìkan kò rọrùn bá. kò yẹn sìn ọmọ rí kọ́ ló ń jẹ ẹ̀ṣẹ̀ náà ọmọ rí ló ń jẹ ẹ̀ṣẹ̀ ni ọmọ tó bá yà yàkuyà lábẹ́ bí ó lè lọ sí di ẹ̀ṣẹ̀. kán bá lọ wá ń kọ́ bàbá tó àkọ́ ti wá rí. èèyàn ṣe àní ṣìyẹn mọ́. ẹ bá lọ tọ́jú ẹ̀ èèyàn ọlọ́pàá. àní ṣìyẹn mọ́ owó out of provocation ni tó wá nígbà. tó ṣẹlẹ̀ ní ìta tó fẹ́ débẹ̀ tẹ́lẹ̀. àwọn fẹ́ chance mi ni lórí owó mi. owó tẹ́lẹ̀ bù wọn bá. mo fún wọn mo fẹ́ kọ́. ẹ ti bù wọn. mo ti fún ẹ wá ní eléyìí kì í ṣe owó yín mu. olóńtà ń tọmọ rí ilé iná yìí ẹ ṣe orú mú mi ládàá náà. máa sọ fún ẹlòmíì pé tá a bá ṣiṣẹ́ nínú ilé ẹlòmíì after náwó tá a bá parí iṣẹ́ yẹn tí ẹni tó nílẹ̀ bá wọlé tó bá fọ́kàn sí tìlẹ̀ bá bára ògiri ara ògiri á sì máa gbóná. ìbẹ̀rẹ̀ yìí máa jókòó sí. a dẹ̀ máa wà náà fún wákàtí. mo ní kẹ́ ẹ mọ́ kó tó ṣẹlẹ̀ bá mi kó owó yẹn máa dẹ̀ máa fún ìpọ́njọ́ bá ní náà ẹ má ṣe mọ́ náà owó tó ń bọ́ owó yìí má gbà lọ́wọ́ ẹ̀ padà. pẹ̀lú ògbó ọlọ́run. àbá mo gbówó mi o. ẹ bá. mo gbówó mi. ẹ sì lọ bẹ́ẹ̀ gbọ́n náà. mo gbówó mi. ó dá lè rú. mo gbówó lọ́wọ́ gbọ́dọ̀ dàrú tán bá dàrú èyí tí etí ọlọ́pàá ò bá balẹ̀ wọn á fi àwọn kọ̀ọ̀bùrọ̀ ìyá ẹ̀ sílẹ̀. yàtọ̀ sí pé bá mo ìwọ̀n tí mo ṣe náà I regret doing it. mi ní láìkẹ́ pé bí àwọn ìfẹ́ káwọn ọmọ mi máa feel bí wọ́n rí mi pé mo yẹ tó ń ṣe you understand. kí ni ti ṣe bẹ́ẹ̀ ṣe ti understand. so ó rí bákan lára mi. ṣùgbọ́n ìbínú ni kábíyèsí pè mí pé kí n sọ portion yẹn bó làwọn bọ́ yẹn wà gangan. kí wọ́n mọ̀. di bí mo yẹn sọ fún ilé ni mi ò nítorí pé mi ò fẹ́ ìṣòro fún ẹnikẹ́ni láyé. mo ń láti pààrọ̀ fún kábíyèsí pé àwọn ọmọ tó máa ń wá láti òkèèrè wá báwọn kóra ẹ̀sìn yẹn ni. torí agbègbè bọ́lá rẹ̀ yìí wà. wọ́n fi machine kóra ẹ̀sìn mo láwọn ni pé wọ́n ń ṣe ọmọ ìlú ń bí ọmọ ìlú wo ló fẹ́ déwájú mi tó fẹ́ ṣé táyà ṣe dáadáa pẹ̀lú wọn tẹ́lẹ̀ nàbí tèwọ́. kó làwọn wọlé Yorùbá kó làwọn wọlé Nàìjíríà ń bí. ọpẹ́ ní fọlọ́run àwọn ò lérè tó bá ya hun wà á bára ẹ mẹjọ tílẹ̀ bá fẹ́ dàdí rẹ̀. ẹ̀yà tí wọn káàkiri àgbáńlá ti sọ pé ẹni tí a gbé wá lónìí ẹja ńlá ni bàbá tí a bá ní ká wò dáadáa iṣẹ́ yìí ìgbà wá ní òkìkí ẹ̀ dé òwò lọ́tún ọmọkú lódò ló sì ọdún wo ni. ṣẹ́rí àníṣà ẹ̀ máa sọ àwọn nǹkan kan díẹ̀díẹ̀. ó yá bísímìlà àwa ńlẹ̀. yàtọ̀ sí gbàtàwà pẹ̀lú ọ̀gá wa ní 1985 wọ́n náà ogún ọmọdé ò ní ṣeré fógún ọdún. bẹ́ẹ̀ni right. ìṣẹ̀lẹ̀ kékeré kan ṣẹlẹ̀ láàárín àwa pẹ̀lú ọ̀gá wa tó jẹ́ ká pínyà. gbogbo kú lọ́dọ̀ ọ̀gá. yes. àwọn tó fẹ́ dúró àwa kan lọ ọ̀gá mi náà dẹni yẹn tó ní pride ni kò believe pé kíní kan ò ṣe ṣe pé ohun tí mo train ẹ fún yìí mo sì tún lè train ẹlòmíì tó máa dá ẹ lọ
that is my boss. Àwọn èèyàn kan báwọn ọ̀gá mi nìyẹn. Kò tí ẹ wo wá pẹ́ méjì. Nígbà tó lọ fẹ́ lọ. Yeah, àwa fọ́ọ̀mù Oòduà group. Ògùgbà àtàwọn wo. Èmi Alhassan Babatunde Taiwo, Fatai Adétayọ̀, Adéolú Fúnminíyì, Abelanrewájú, Shamsin, Oko Olú Ọ̀ṣínbàjò. Ó á pọ̀. Láwùjọ sí ń bẹ̀ ni. Mo ti dárúkọ Fatai Adétayọ̀ Láwùjọ. Ok, Adétayọ̀ lórúkọ wọn. Oòduà làwọn ń gbọ́, Fatai Oòduà. Including my housewife. Yes. Ìyàwó náà ṣe tíátà rí. Màmá tó bí Kíra àjọ wà lọ́dọ̀ ọ̀gá mi ni bólẹ̀ yẹ kó wọ́n ti lọ ti pẹ́ èmi ni mo draw wọn padà síbẹ̀. Àṣẹ Ọlọ́run fẹ́ kádìrá pé bẹ́ẹ̀ mo ti máa mú. Tẹ́lẹ̀ máa rẹ̀ wà ńlá. Àdúpẹ́. So lẹ́yìn ìgbà yẹn tí wàhálà yẹn wá dé à ń pẹ́ nìkan ní Razak Àjàó Àràọ̀sán. Gbẹ̀fọ́ ilẹ̀ tí ń bẹ l'Amẹ́ríkà báyìí. Àjọ wà ní Èbúté Mẹ́ta ni. Àwa wà lọ́dọ̀ ọ̀gá tiwa, òun wà lọ́dọ̀ ọ̀gá tiẹ̀ Kónkó Sáré. Lékè Àjàó. Kí Ọlọ́run bá kó bá kí Ọlọ́run bá gẹ̀wọ̀n. Òun ló gbé àwa pẹ̀lú Yínká Quadri pàdé ara wa. Wọ́n sọ ọ́. Yes. Wọ́n fẹ́ ṣe stage play kan lọ́dún náà lọ́hùn Ọláníyọnu. Now, mẹ́wàá àwa ti ṣe television program wọ́n pè ní Nǹkan Lọ́lá ọmọ Olúbàdàn. Ọmọ Olúbàdàn nǹkan lá ni mo wọ ọmọ Olúbàdàn mo rántí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn believe pé àwọn younger age làwọn tó ń stage kìíní yẹn. Many of them started searching for us. Nígbà tí wọ́n meet wa ibi tí Yínká gan fúnra rẹ̀ tó meet wa. Ó ká ìkúrẹ́ bàbá Sùwé tó kú kọ́lọ́mbà kó bá mi kẹ́kọ̀ọ́ àwọn ilé onídìyàn. April ló ṣe Nǹkan Olúbàdàn. Wọ́n tún bèèrè lọ́wọ́ mi pé bọ̀bọ̀ tó ṣe akígbe ọba yẹn kọ́ pé bolo tí wọ́n láti jọ mi léegun lẹ́nu wọ́n ń já sí fún wọn pé òun náà ló bá sọ̀rọ̀ yìí. Bí Razak ṣe connect àwa pẹ̀lú àwọn Yínká Quadri Pẹ̀fúẹ̀lẹ̀ náà dá wà lọ́dọ̀ ọ̀gá tiẹ̀. Àwa jọ ṣe stage yẹn. So along that line ní abẹ́sílẹ̀ ṣepọ̀ a máa ń wára wa ṣe mọ̀ pé ìwájú wa ló máa ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Èkó ní dáàdi tiẹ̀ ti ń ta kínní. So tó bá dìrọ̀lẹ́ ìyàwó tó dẹ̀ fẹ́ Èbúté Mẹ́ta ló wà. So ó máa wá sí Yínká Quadri ó máa wá sí Èbúté Mẹ́ta àjọ máa wà àjọ máa káàkiri. So tí stage bá wà ní National Theatre àjọ lọ ni. Any stage tó ń kó lè wáyé àjọ máa lọ ni. Fine. Stage tí group wọ́n ṣe lọ́dún yẹn lọ́hùn, right, ló jẹ́ kí àṣepọ̀ wà láàárín àwọn oní tíátà because kò sóní tíátà kankan tó máa ń lọ sí gaza ara wọn. Wọ́n bára wọn ṣe bẹ́ẹ̀ yàtọ̀ pé àwọn pàdé fíìmù but pé stage wa bẹ̀rẹ̀ production tí àwọn yẹn ká ṣe lọ́dún yẹn lọ́hùn. That's Fatai Adékànbí kírọkọ májẹbíọdún májẹkọdúnmi àti ìyàwó ẹ Àbáládàlú àwọn jọ ní group nígbà yẹn lọ́wọ́ so stage wọn yẹn ni ó fa ìrẹ́pọ̀ láàrin gbogbo ní National Art Theatre ibi tí wọ́n máa ń ṣe rẹ́sà à ń pè bẹ́ẹ̀ ní Studio B àwa la ní ìmọ̀ ẹ̀fọn ara wa o abẹ́ẹ̀gì kan báyìí ni. Ẹ wá sọ di studio. Àwọn aṣọ ní òtí páàdì ẹ̀ tó ti yé yín sìn abẹ́ẹ̀gì yẹn ṣá studio bá wà mélòó náà gbọ́ ọmọ tó ń ṣe fíìmù sí ọmọ tó ń pè studio bí wọ́n lè sọ náà. So everybody bá ti kó níbi iṣẹ́ àbí tó kó níbi tó ti ń tajà ibi tá a máa ti pàdé nìyẹn àyàfi tí ò bá sí any program níwájú lóko tí ò bá tún wá sí program ọkàn wájú yẹn náà every Sunday a máa dé National Theatre lábẹ́ẹ̀gì ṣáà ni. Sáwọn èèyàn ti ń fọ́ọ̀nù lọ́fọ́ jẹ́ pé tá a bá ṣe stage pàápàá fún mi wọ́n rí èrò tó wà. Wọ́n rí èrò tó wà. Kí a bá bí kákọ́ọ̀sì ọdún bá kákọ́ọ̀sì kí ló bí? Ẹ ṣe Muideen Aládé Arómiré Ọlọ́run akẹ́. Allahumma àmín. Ọlọ́run agẹ́. Allahumma àmín. Àtẹ sí afẹ́fẹ́ rẹ̀. Allahumma àmín. Ó ṣe díẹ̀ lára àwọn èèyàn ní tíátà ó ṣe díẹ̀ ní dáadáa.
Àròmìrẹ́ Àlàdé. Ohun tí mo ń sọ yìí kò sí láyé mọ́ tí n bá sọ ohun tí ò dáa nípa ẹ̀ wọ́n á fi bí méjọ́ gbìndẹ̀ o. Allahu Akbar. Ohun tá a bá dẹ̀ mọ̀ gbogbo ohun tí bá sọ mílíọ̀nù náà tell you the truth. Bó ṣe rí ni. Tí ò ní nǹkan kan nú. Ó pè wá sí fíìmù kan wọ́n pè ní Ìjákùmọ̀. After bàtà ṣe fíìmù yẹn tán kò sẹ́ńtán lè san iye owó tó fẹ́ fún inú kẹ́ jẹra yín lówó inú kí wọ́n cheat ẹ gbogbo yẹn a lè wákù it is not normal lẹ́nu iṣẹ́ but a lè fẹ́rú ẹ̀ kù torí pé ìkátẹ́wò epo dọ́gba àwa pẹ̀lú ẹ̀ àti wá di nǹkan kan náà ó máa wá bá wa ó enjoy àárín wa lọ́jọ́ tí ọ̀rọ̀ kákọ̀sí máa wáyé àwa lọ́dún fa èmi Àlàdé Àròmìrẹ́ Razak Àjàó Abíọ́dún Ọlánrewájú Fatai Lálùdé ẹ̀rọ orúkọ tí mo kà yẹn bẹ́ẹ̀ni èmi Razak Àjàó Muyideen Àròmìrẹ́ Ẹ̀fúẹ̀lẹ̀ àti Fatai Lálùdé ajẹ́ 5 ẹni tó mú àìdí àjáde ní Àlàdé Àròmìrẹ́ pé kí ló ní tá a lè fọ́ọ̀mù kakọ́s náà káti ẹjọ́ ká mọ̀ pé àwa ìyàwó tá máa jẹ́ máa bára wa ṣe tá máa ṣe ọkàn ni. Wọ́n the second one is good. Ìyá ṣe máa ṣe kò ní nǹkan kan nù. Ṣé ọkàn aṣá sọ̀rọ̀ ẹ̀ bravely lọ́jọ́ ìgbà tó di after the 4th day àti orí fi sí tọrọ yẹn. Ìgbà ojú ti pé ń gbà yẹn. Àbẹ́ ìyìn náà ní. Ṣé mo pé àwa yẹn Èbúté Mẹ́ta base ni wà òkè àwọn yín kákọ̀ọ́ mọ́ ti òkè wá island wà ní ìsìn tó bá wá ẹ̀mọ̀ kó máa lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ kó tó rí pé ó máa lọ sílé. Now Àlàdé máa wá kò sọgbọ́n tó bá ti jí láàárọ̀ ọjọ́ báyìí ó máa dọ́dọ̀ wá ṣáà ni. Lọ́jọ́ tá ìgbà tó lójọ́ kẹta àbíjọ́ kẹrin yẹn àwa same set of people tá a kọjọ sọ̀rọ̀ yẹn náà látún ríra wa. Màá ní ọ̀rọ̀ tá a sọ níjẹrin ẹ jẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ pé àìdíà tó dáa ni o. Ká ṣẹ́tọ̀. Ẹnìkan wá sọ̀rọ̀ kan mi ní dárúkọ ó ní ta ló máa wá jẹ olórí pé àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé akápò ká dẹ̀ ní akápò àbí ọkàn mo ní ẹgbàgbé ń pa akápò a lè ní financial secretary ẹ̀yọ akọ̀wé owó bóyá fẹ́ ṣe kankan àdáwójọ àdẹ̀lọ́fíṣẹ́ níta fẹ́ fi ṣe owó ò ní wà lápò anybody for now ìyẹn ni tí a bá ti lówó wà lápò àti sọ ní ẹ̀dì treasurer ni wà ní ẹ̀dì treasurer rárá báyìí níwájú ọlọ́run bá àti èèyàn first minute second meeting and Yinka wasn't there. Yinka kò tó sí ń bẹ̀. Èmi lèmi raise point ẹ jẹ́ ká mú Yinka kó ṣe leader wa ó máa nídìí ọdún fanisho. Kẹ́ ẹ tó wá lè dárúkọ Yinka Quadri mọ́ sọ wọ́n kí ni ohun tẹ́ ẹ rí àmúyẹ̀wò lẹ rí. Ṣé bẹ́ẹ̀ mọ̀ ẹ́ pé àtijọ́ ń bára wa rìn bọ̀. Bẹ́ẹ̀ ni. Right? Omi la tẹ̀ka tó tẹ̀yàn rìn. Bẹ́ẹ̀ ni. Mi ò mú Razak Àjàó. Tẹ́jọ́ kọ́kọ́ sọ́rọ̀ àwọn ọ̀dọ́. Tàjọ wà ní Èbúté Mẹ́ta. Mo mú Láòdé mo dẹ̀ mú Muyideen Àròmìrẹ́. Ṣé rí èmi máa ń ro àwọn àròjinlẹ̀ tí n bá ní mo mú Muyideen Àròmìrẹ́ owó ọ̀tẹ̀ but why tí mo ṣe fẹ́ mo ṣe nítorí pé òun ló initiate. Mo ò dẹ̀ sọ pé ẹ jẹ́ kí n ṣe leader it's not even possible it doesn't speak faramílẹ̀ in absentia èèyàn lè dìbò fún yàn náà ni mo ṣe dárúkọ ẹ ẹni yìí wá dáhùn pé why tó yẹ jẹ́ pé Yinka èmi náà bí dìbò ní why ni mo suggest ẹni lómi náà lè suggest o pẹ̀lú mi ò èmi kàn ìhun tèmi rò lèmi sọ yẹn ẹnìkan faramọ́ ẹnìkan tuntun faramọ́ wọ́n kò sọ̀wọ́ èèyàn méjì. Mo ní kí ló fa ọ̀rọ̀ tó bèrè yẹn
ó lẹ́yìn tí ò bá mọ nǹkan ṣe tó wọn ò lè gbà kó lead wọn àmọ́ ní ìgbéraga ní ìtòsí. tí ò bá mọ nǹkan ṣe tó òun ò lè jẹ́ kó lead òun then you know nothing òun mọ náà dá. tó ló ti ríra rẹ. mo ní Ọlọ́run lọ́ba tó nímọ̀ jù. tó mọ gbogbo ẹ̀ tán. mo ní Ọlọ́run ṣe àpẹẹrẹ fún ànábì Ọlọ́run ọba kan tó ń sọ pé òun nímọ̀. mo ní Ọlọ́run wá ní pé kí ẹyẹ kó lọ gbé the seed ó tún kéré sọ́ka bàbà. seed tẹ bákà máa ń jẹ bóyá kéré tó tíntín bí òkúta báyìí. Ọlọ́run wá ó fún ní ojú ó ní kó wo ẹyẹ yẹn ó wo ẹyẹ báyìí tí ẹni yẹn ju ọkà bàbà yẹn sínú omi òkun. Ó ní ìmọ̀ tí gbogbo ayé ní pátápátápátá àtẹranko àtẹyẹ àtẹyàn. Ó ní kò ju ọkà bàbà yẹn. Omi yẹn òun fi omi yẹn rọ́pò òun ìmọ̀ tí tó wọn Ọlọ́run bá fún gbogbo yín pé kò tó kọ̀ọ̀kan nínú tó àlọ́ tàbí ẹ̀. Ọ̀rọ̀ yẹn fẹ́ mú ìkùnsínú. Ó dá wàhálà lẹ̀ náà ti ìkùnsínú rẹ̀ lọ́rùn but Ọlọ́run bá a yàn. Alájò sí ń bẹ̀ nǹkan kan tètè sí ń bẹ̀ ń gbà yẹn. Korean cream. Bó ṣe ń lè du àlọ́ nìyẹn. Wọ́n sì padà fọwọ́ sí pé ètò ògùn mú kalẹ̀ yìí náà là á tẹ̀lé. Bá a ṣe tẹ̀lé nìyẹn. Allah akbar. The worst part of it ni pé àwọn tí wọ́n takò orúkọ yẹn wọn bá wa dúró pẹ̀lú Ọ̀dọ̀fà Caucus. Wọ́n bínú lọ ni. Yes. Látàrí pé ẹni báyìí nìkan jẹ́ ká lò. Wọ́n bínú lọ tí wọn ẹlòmínà lọ dá tiẹ̀ sílẹ̀. Ọlọ́run bá ò bínú ìyẹn ò sọ pé ká má jọ ṣọ̀rẹ́. A jọ ń ṣe ọ̀rẹ́ wa lọ. Tí n bá ń fẹ́ràn èèyàn bí Olódùmarè ló ń rí. Ìfẹ́ ló mú yín ṣe. Mo dẹ̀ rí pé ẹni tó deserve ẹ̀ ni. Ṣàṣe kì í ṣe gbogbo èèyàn tẹ́rin ló ní quality leadership now. Wallahi. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tó bá máa gbé ọ̀rọ̀ ó máa tọ ọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kó lọ. Gbogbo that's nǹkan tó wá sínú brain mi ní time yẹn pé this guy can lead us. Days ló wà láàrin wa lọ́jọ́ àgbéni. À ń ṣẹgbẹ́ àwọn ládùn à ń ṣẹgbẹ́ àwọn. Èyí ju àwọn yẹn lọ. Àbúrò wa náà jẹ́ Cloden Abbey. Aromilẹ́tẹ̀ tó wá kéré sáwọn yẹn ègé wọn tó kéré sí wọn. Òye adé ń bá ọgbẹ́ lọ́bẹ̀. Bí ọ̀rẹ́. Tí lọ́jọ́ kan tí Yínká fún ara ẹ̀ dábàá pé a jẹ́ ká máa ṣe kínní ní ká máa rotate leadership báwọn ṣe ń ṣe nínú Adétutù gbà náà lọ́hùn. Táwọn wà. Yes. Ẹnìkan ṣe kọ́ ló máa ń jẹ àwọn máa ń ṣe election lọ́dọ̀ wọn ni. Tẹ́nìkan bá lead for 2 years àgbélẹ̀ wọn á tún mú ẹlòmíì tó bá nìyẹn àgbélẹ̀ wọn á tún mú ẹlòmíì. Àwọ̀ òṣè yẹn pẹ̀lú òun ní Ọ̀dọ̀fà Caucus. Níjọ́ tó sọ mo ní èmi lèmi mọ̀ yìí pé àṣelédà bíbá ní ohun tá a máa rotate. A máa gba sí ara ìbọn mi lẹ́yìn. Tó bá ṣe pé èmi ni mo kó nínú Ọ̀dọ̀fà Caucus ní Ọ̀dọ̀fà Caucus will remain. Ọlọ́run ti dá Ọ̀dọ̀fà ó ti dá Ọ̀dọ̀fà. So you are still the leader. Wọn náà ló máa lead wa níṣó. Sake Kamaru, that's Kamorudeen Adébáyọ̀. Baba Isbeyu. Baba Isbeyu kọ́lọ̀ balanjú lọ. Allahumma amin. Ọmọ ṣẹ́mi. Dáadáa ni. Wow. Ọmọ tí mo yẹ mọ̀ pé tí wọ́n bá stubborn tó bá tún lọ́mọ kan náà tó stubborn bíi tiẹ̀ ó máa kọ́ ọmọ yẹn jẹ. Baba stubborn ni. Ó dàbí àwọn ọmọ. Baba. Ó dàbí àwọn ọmọ sorry baba má lọ bẹ̀. Káwọn lọ. Ó dàbí àwọn tó ń mú gbó. Tí àwọn gbó méjì bá ra mẹ́ta awo wọn ló máa le jù. Wọ́n á gbọ́ àwọn ara wọn dáadáa. Ó bá wá táwa bí àdégbọ́n tó wọ̀n. Àwọn náà máa gbọ́n jù láyé wọn. So I like him so much. Nígbà tó máa bí Isbeyu Saki ò sí nílé. Èmi ni mo lọ clear everything nígbà tó bí ọmọ ẹ̀ ní hospital ṣe everything tá a ṣe kò mọ̀. Isbeyu tí Ọlọ́run ló lọ àṣetọ̀ Ọlọ́run dẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lórí ẹ̀. Pé kí àwòdì tó pàyà àkókò ọmọ tó bí ó ti tóbi sọ.
Ọlọ́run ti bẹ̀ sí ní kẹlu lójú ayé bàbá rẹ̀ ìgbà tó ní kálukú máa lọ Ọlọ́run nìkan ló máa lọ. ọmọ líle ní Kàmọ́rù ọmọ líle ní igi àdùbí olóṣè àmọ̀lété ọmọ bí ìyá lè kó mi bàbá lè lọ kó mọ lọ. Igi àdùbí ò kó mi inú ìyá omi inú bàbá làdùbí kọ. wọ́n ní igi àdùbí ní sì tí ìjà dùn ọ. Kọ́lọ̀ bá mi kẹ́ Allahumma àmín. kó wá bá mi dó táwọn ọmọ ẹ̀. Àmín Ọlọ́run. bí ọlá ọmọ yẹn ṣe ń lọ kọ́lọ̀ ẹ̀ máa rẹ̀ lẹ̀. Àmín Ọlọ́run. Yes ọmọ dáadáa ni. Àmín Ọlọ́run. ọmọ dáadáa ni. Ọdún Fákàkọ̀sì àwọn àgbà òṣèré wa ni ó pòdúsì tẹ́kùtẹ́ bá rí wọn lórí báyìí ohun àmúyẹ gan nínú wọn. Ẹ̀sà mo tẹ mọ bẹ́ẹ̀ ṣe lè dárúkọ èrò ti pọ̀ jù ni. ẹkùn tí ẹ fún wa bí márùn àbí mẹ́wàá. èrò ti pọ̀ jù kò sọmọ tó wá sọ́dún fá tí ò lórúkọ. tí ò lórúkọ. ẹ jẹ́ ká ìrètí ti kú sí 20-something years ago. bẹ́ẹ̀ni ìràwọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ni. èmi tí mo Adékọ́lá abẹ́ẹ̀kọ́ ló pẹ́. bẹ́ẹ̀ni èmi ni mo mú wọnú ọdún fá báyìí. àwọn pé bọ́ọ̀ kan ní Akíntúndé àjọ ń gbé London Street òun máa ń lọ sí ṣítà dáadáa síbi tó ti pàdé ẹ̀ ní Fọlọ́nṣọ́ ọmọ Akíntúndé ìyẹn ló wá mú wá bá mi ní Ondo Street wọ́n wá lẹ́ǹkínní ẹ̀ǹkejì ẹ̀ǹkẹta wọn ṣáàrí mi ẹ̀mọ́ pa ìjọ kí n lọ bí iṣẹ́ láti bí iṣẹ́ kí n gbàgbẹ́ lọ sí location wọ́n ṣáà fi message sílẹ̀ mọ́ lókè ẹni Saturday yìí ẹni yẹn ní tó bá dé kó wá bá mi nọ́mbà 40 Odunfa Street ilé kaka lọ́dọ̀ rẹ̀ wá gbére ti ṣe wá nìyẹn ó dẹ̀ dé wọ́n wo bí wàá jẹ́ pé èyí tó ń bọ̀ yẹn tó ní mi yí morúkọ ẹ̀ ọmọ Ghana mo kọ́ rò pé ń bọ̀. bẹ́ẹ̀ni ìrírí Dubai ni gẹ̀rẹ́ báyìí. ó tún lọ fún wọn ní ká fún wọn ní kíní. bẹ́ẹ̀ni Sàmọ́rí Ọlọ́run Sàmọ́rí Ọlọ́run. ẹ̀yà rẹ̀ bíi ti àwọn ẹ̀ tí mo ẹ̀yà rẹ̀ tí máa dàbí kọ́ọ̀pù táwọn obìnrin máa gbé sétí ẹ̀. so bó ṣe rí ògbọ́n ti rẹ́ni látòkè òde ẹ̀gún ké báwo ni wọ́n ṣe ṣáfẹ́ àní lálàáfíà mi náà Yorùbá ni ẹ ọ̀pọ̀ ẹ̀fọ́ lọ́wọ́. ó ti dábàá hàn. àwọn tí poyì kíní kan wáyà ní tí n bá sílé wọn kì í bá mi lé ó bá kó sẹ́ra ṣá sọ dáadáa ó lóun love acting well acting is very good mo ní àdàbí pastor àdàbí imam tó ṣe wáàsí láàrin àwùjọ ní wáàsí ní inú church tàbí ní mọ́ṣáláṣí mo ní tiwa tún wá jù bẹ́ẹ̀ lọ nítorí pé gbogbo àgbáyé làwa ń ṣe wáàsí fún àti ègò in every of our movie. You are welcome. Ọjọ́ kejì ó ti wá bẹ̀ sí ní wá ọjọ́ kejì wá ọjọ́ kẹta ọjọ́ kẹrin gbàtí wàá di ọjọ́ karùn-ún sọ̀rọ̀ kan ní ẹ̀rọ kan tó kàn máa ń bá wọn ni pé wọ́n máa ń sọ pé àwọn artist wọ́n máa ń fẹ́ra wọn mo ní kí ló bá nínú pé artist fẹ́ra wọn jọ má bínú mo ní ìwọ wà ní títí lọ́ọ̀yà àti lọ́ọ̀yà bá fẹ́ra wọn. àbí journalist méjì. mo ní tí journalist bá fẹ́ra wọn mo ń ṣèwọ́ wà lóní ara then àwọn oníṣòwò tó wà láàrin ọjà ẹlẹ́ran máa fẹ́ láta onípalá máa fẹ́ oní tomati mo ní so is that ṣé ẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ ó ní rárá look kí ló fún ẹ ní assurance pé èmi tó jókòó tì náà bóyá mi ní interest nínú ẹ̀ ló bá rẹ́rìn-ín kankan mo ní anyway I'm just cracking báyìí lóbìnrin do you understand so anybody lè rí ẹ nínú ní tíátà kan sọ pé àwọn láìkẹ́ ọ kò mú èébú dání o kò dẹ̀ mú jà dání wọ̀ fún nìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ni kò wọ́n mi kò lẹ́lẹ̀bẹ̀ nú wàláì ọmọ ìbàdàn ẹ̀ that particular day tá à ń sọ̀kalẹ̀ Yínká ń park mọ́tò on lo mọ́tò dáadé kan tó máa lọ fi ń kọjá gba 1640 ní station wagon báyìí alo mọ́tò yẹn bẹ́ẹ̀ ni máa kú ní movie láyé bí actor ṣe wà tó lórúkọ ní mọ́tò yẹn náà ní òkèké nígbà náà 1640 ọdún dọ́là rẹ̀ o so bàdé ṣe ń bọ́lẹ̀ báyìí mo kàn introduce ọ àti Yínká síra wọn ni pé new member ni o bó darapọ̀ mọ́ wa mi báyìí kọ́ wá ìsàsùn lẹ́nu sílẹ̀tà ọmọ ìsúnsú ajé mo á padà wá sẹ́yìn máa bá mi ní ìwọ ló ń wá pa tó fẹ́ máa bẹ́ iṣẹ́ you can still be using diesel
for now gẹ́gẹ́ bí pl ọlọ́run ṣe lè kàwé ó dẹ̀ look presentable that was all. mo fi títóbi alukurian mo fi búra. ẹ̀yin lè mú wọn mọ́ra wọn. ibikíbi tó bá wà tí program yẹn bá jáde tó bá ń gbọ́ á mọ̀ pé òótọ́ ni Táíwò ń sọ. ìrètí ò sí láyé mọ́. A get a stage àwọn àǹtí ìrètí kan pè mí pé akérèdé tẹ̀ fẹ́rẹ̀ tí àwọn èèyàn ti láìkí kọ́pọ̀ ẹ̀yìn àti ẹ̀jọ̀ mọ́ ni ẹ ṣeun gbọ́dọ̀ jọ oko abẹ́ o. àwọn tí ẹ̀rù pẹ́yìn lè wà ń bẹ̀ ni. ẹni ìkan lára àǹtí ẹ̀ kan á pè ní ṣé àlẹ́rọ àbí kí ló gbé ní ẹni àǹso kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni à ń sọ nǹkan tí mo ní kò possible mo ní má bínú jàre àwọn náà dàrí pé mo ti jẹ́. ẹ̀bọ̀ kí ló ṣe lè ṣe ń gbà yẹn. how cold kí ọjọ́ rẹ mi kó máa fẹ́ nìkan kẹ́lẹ̀ kó wá rí advice pé ìyàwó ẹ̀ yẹn pé nítorí pé àjọ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí n wá máa fẹ́ kí ló máa rò sí mi kí ni mo ṣe yẹn. a jẹ́ pé èyí tí ń fẹ́ nìkan nínú ẹgbẹ́ already. are you getting me. ó yé mi díẹ̀ díẹ̀ sà. mo kàn béèrè ní. ẹ̀kọ́ ọ̀dàlẹ́nu. ọ̀dàlẹ́nu yẹn so ìyẹn mo sọ pé ẹṣin ò gbọdọ̀ ju oko abẹ́. ọ̀rẹ́ lọ̀rẹ́ máa jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi ò gbọdọ̀ wùn mí dípò tí ìyàwó rẹ̀ máa wùn mí ó ṣe láti wùn mí. ìlàdúrà àwọn obìnrin tó ló wà ní títì jẹ́ pé tó bá pé 10 wàá sì rí 3 tó máa ní ẹ jẹ́ kí n máa lọ ro nọ́sà abẹ́mọ̀ṣá. ẹ kú àmọ́ rí bá ibi tí a fi kọ́ sílẹ̀ kan mo ní ta bá ń dárúkọ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n tó gbára yín kọjá ní ọdún Fakakos tí wọ́n lórúkọ lónìí táwọn náà tó ń mìlú tìtìtì ẹ ti dárúkọ bíi pé Adékọ́lá ti bá mọ̀ sí ìrètí kọ́ fún ọba gáfà rẹ̀ tààtún ni táwọn wò lé ní tẹ́yìn náà rí pé èso wa làwọn eléyìí. ṣẹ̀rí àwọn tí mi bá dárúkọ lélẹ̀ jẹ́ ń kọ́ mu láti gbé lọ́lá ìdíjẹ́ pẹ̀lú àṣẹ t'Ọlọ́run kò ṣe fún mi kankan rí. ọdún fani adélọ́ọ̀fù tó jẹ́ bọ̀dá wọn kọ́. in fact níjọ́ tí bàbá wa my everything in theatre world. tani adélọ́ọ̀fù. sọmọ yìí ni ẹ mọ́ra. well mi ṣe ọmọ bíbí inú wọn mi ní wọn láti àgbà mú àmọ́ kéèyàn rí èèyàn kó kàn nífẹ̀ẹ́ ní first time tá a máa kọ́kọ́ pàdé èmi ti love àwọn láti ìgbà tá a ti kéré láyé ìgbà tó ń ta gòdì tó máa fún gbogbo ẹ̀ tó máa ṣe gbogbo ẹ̀ tó ń ṣeré ìyàwó lèmi ti fall in love pẹ̀lú eré nígbà tí mi máa ṣe tíátà tí máa mate wọn níjọ́ tó máa mú bọ́ ògógó ẹkún náà ẹkú iṣẹ́ ọlọ́wọ́n máa fún yín ṣe. wọ́n rán ìgbóná alukuran ọlọ́wọ́n máa fún yín ṣe o. aláwa mi. ọlọ́wọ́n máa fún yín ṣe o. àfikọ́ sọ́ra rẹ o wọ́n jowó rẹ o. ó kìlọ̀ fún yín. wọ́n jowó rẹ ilé tíátà ilé ńlá ni. mo kàn gbọ́rọ̀ yẹn so kò sígbàkigbà tí ma ìṣẹ́fẹ́ gbọ́ gbogbo èso tó ti ara Adélọ́ọ̀fù jáde anytime any day in my life right kàn máa ọba ni wọ́n gbé $29 trillion fún wọn pé kàn lọ fi ṣe fíìmù mo pinnu ẹ̀ lẹ́mìí mi nípa I will never stand níwájú wọn pé lágbájá yìí báyìí ni kò lọ fún mi. Kíkúnlé pè yín àbí Gabriel àbáǹtí mojí. Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí gbogbo wọn àbúrò mi ni wọ́n jẹ́. ẹ̀rí dín ilé wọn rárá pé lọ mú iye báyìí wá. bàbá kí ló fà á. ẹgbọ́n tí mo sọ ṣáájú lẹ́ẹ̀kan. ìmọ̀ràn mo rí mọ̀ràn mú dání. ẹyọ kan yẹn ó dàbí kí ọ̀gá mi Adébáyọ̀ Sálámì ó pè mí ṣe ń sìn wọn ní ọ̀gá ẹ̀ ló lẹ́fẹ̀ẹ́ fún mi ṣé mo lè charge ọ̀gá tó kọ́ mi iṣẹ́ bẹ́ẹ̀. lè bèrè ọ̀gá tó lò. lè bèrè even àwọn ọmọ tó bí mi lè bèrè. that person wọ́n á sá lọ. tí n bá wá ń kọ́ pé èmi náà fẹ́ ṣe fíìmù. wàá irọ́ wàá forí kó wọ́n ti mi gbà lọ́ àwọn yẹn o máa. èmi ni màá sọ. wàá sán ìfẹ́ mọ́ ẹni tó ń kó ẹ̀sà
Jídé Kòsọ́kọ́ nìkan ló tún ní àǹfààní èmi àti Jídé Kòsọ́ náà ọ̀rọ̀ bàbá sọmọ nìyẹn náà. bí n bá wọn fẹ́mi sí yín kọ́ tó ọ̀rẹ́ tèmi Fẹ́mi Adébáyọ̀ ọ̀rẹ́ mi dáadáa Abídélé. máa mẹ́ni tó ní iṣẹ́ náà ṣe bó máa fún mi script. alẹ́ ìṣẹ̀gbọ́n mi ni bá wọn sí yín kọ́. Yorùbá tí mo sọ ti yẹ ṣèbí nínú script tẹ fún mi wọ́n ní produced by lágbájá àbí wọ́n dákọ̀ pé produced by Rilwan Onílẹ̀gbálẹ̀. bí bá wọn gbé kọ́ kí bó wọ́n bá bá wọn ṣe gbé. tí àwọn sọ fún mi pé àwọn làwọn níṣẹ́ wọ́n ti free. ṣùgbọ́n wọn kọ́ adé Kazeem ọ̀sán owó ọ̀sán tí ó lé pàápàá kódà wọ́n condition rẹ̀ débi pé ọlọ́ọ̀kùn ni. yóò kún ọlọ́ọ̀dẹ̀rẹ̀ ìdìbò pòlísà bàbá ẹ ti wá dárúkọ ìyá wa Lọlá Ìdíjẹ. bẹ́ẹ̀ ni ó gba àwọn spider nǹkan kan tẹ̀ wọ́n yẹn Oyinda Dasayo Saheed Yusuf spider. yes then Oyinda Mọ́lá mi lè máa rántí orúkọ mọ́ o kámájọ máa sọ pé àwọn tí Àbálógun kọ́. mi gbọ́ àwọn tí Àbálógun náà. product ọdún Fátòdì kọ́ Wùmí Toríọlá ń kọ́. iṣẹ́ ọlọ́run gbọ́ kí lè sọ yìí náà. wọ́n ní mo dáná ni. wọ́n lè deny ọdún fa láíláí tá a bá yẹ báyìí including Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó náà. oh yes. èrò pọ̀ o. ẹ ṣe dáadáa. Ọlọ́run á bá mi dúró ti gbogbo wọn. láàmú mi. ilé ọ̀nà wọn ò ní bàjẹ́. àmín Ọlọ́run. kọ́sọ̀mọ́ dáadáa ni wọ́n. bàbá kí ló wá fọ ìdí ò bá dáa nínú ọdún fọ́ fọ́ o. àkọ́tà ń gbọ́n ta nìyẹn pé ẹ ṣe papọ̀ mọ́. ẹ máa gbọ́ ogún ọmọdé ò ní ṣeré fógún ọdún. ẹ wo ahọ́n tẹ̀ ń wò yìí. nǹkan mélòó ló papọ̀ bí lẹ́nu yìí nǹkan mélòó ló papọ̀. ahọ́n ń bẹ eyín wà erigi mọ́ndé gbogbo ẹ̀ náà ló kún ara wọn. eyín àti èrè nǹkan kan náà ni wọ́n. ahọ́n dẹ̀ wà ń bẹ̀. ahọ́n àti eyín. àti kí ló ni. ètè tó fi ń sọ̀rọ̀ yìí eyín ti gèjè láì mọye ìgbà. wàláì. ìjà ni wọn ta ló ń bá wọn parí ẹ̀. kò sẹ́ni tó ń parí ẹ̀ fún wọn. èèyàn ẹlẹ́ran ara ni wá. ìjà wá tó máa rí pé nǹkan tí lágbádá ṣe yìí ó dùn mí tẹ̀lé bára yín òde for some period. gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara ìtìsọ́lẹ̀fù tá a bá ń dì sí ara nìkan lọ́mọ sí pé bí àbí kò sí gbọ́n mi sí omi ètò àbáwọ̀ ó wà ọ̀rọ̀ náà bá yanjú yes. ó ti yanjú báyìí. pẹ̀lú àṣẹ tọ́lọ́run ta ni mí. ta ló ń bínú gbà náà lọ́hùn. nígbọ́ ta ló ń bínú. ta ni wọ́n bínú. mo mọ̀ kóhun náà ó ṣeéṣe kóhun náà bínú ṣùgbọ́n mi bínú. ẹ bínú. èmi ò láìkí irọ́ mi lè put am born Scorpio I don't. ṣé ló wá díjà lẹ́yìn àbúrò. láyé àbípò láyé àbọ́lá. ẹ wo bàbá ẹ má sọ lọ síbi owó ẹ má sọ lọ síbi obìnrin dẹ́n kí ní pé owó ní àjọ fẹ́ dù tó máa ń fún oyè nínú ẹgbẹ́ tí mò ń ṣe mi lè bẹ̀rẹ̀ pé mo fẹ́ dùn kọ́kọ́ dépò tí máa ní I'm going for this kìíní náà mo lè dúró lẹ́yìn èèyàn pé lágbájá bisimilà ìtura náà bí tá a gbé badé tá a bá gbé kàmú àwọn kan máa kírun lẹ́yìn wa. pẹ̀lú ògo Ọlọ́run. So a lot of things ló lè fa awọ. So tó bá dẹ̀ bínú yẹn lọ gàrà tó bá ti lẹ́ni bí èèyàn bí èèyàn lẹ́nu ó máa ju gbẹ́lẹ̀ fọlọ́wọ́n bá ní. ẹsẹ̀ lẹ́yìn fẹ́ sọ ohun tó fa ìbínú yín. bàbá irọ́ yẹn kí ló fẹ́ máa sọ yẹn bí. bàbá ó yá ogun bó tí. ọba kó lo àṣẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n olùgbà ẹlẹ́nu mi. mo fẹ́ lo bísímìláì ni àbẹ̀jẹ̀ kí n sinmi ẹ kí á ló mú orúkọ yìí wá Ògògó ó lè jórí kìnà ṣùgbọ́n àwọn kan lè àwọn ènìyàn. ọdún preempt nìyẹn ó lè jórí kìnà máa preempt. ọ̀ya kí ló mú Ògògó wá. oríkì ilé bàbá mi ni Ògògó nígbà tí a bẹ̀rẹ̀ a mọ̀ pé bí tá a máa ti bára wa nìyí. mo sọ ṣáájú lẹ́ẹ̀kan mo ní èmi lẹ́ni àkọ́kọ́ ní gbogbo ẹbí àti ìdílé ìyá àti ìdílé bàbá tó máa kọjá tíátà. ẹ sọ bẹ́ẹ̀. mo lè dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àtàwọn mẹ́tàn bí mi sílẹ̀ ayé mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú mi látòkè délẹ̀ Ìláró Ọ̀gàngán ọmọ amújẹmúra ọmọ amújẹmúta ọmọ amújàrá dì í ọmọ ìlà ògbọ́kọ ọmọ bàbá kárẹ́lé ẹ̀jẹ̀ àrẹ́lé Ọ̀yọ́ dùn ju yín lọ dúdú láláàfin Ọ̀yọ́ jó. ẹ̀yin náà wá látọ̀yọ́ ni. lágbára Olódùmarè lábẹ́ àṣẹ Olúgbénlé kábíyèsí o ọmọ Kẹ́hìndé kábíyèsí o Gbádéwọlé Agbólóyè fort kábíyèsí bàbá kábíyèsí o ibikíbi tá a bá wà ìbíire ni kó máa jẹ́ kábíyèsí o kábíyèsí o. wọ́n fẹ́ mi bí ojú torí pé mi gan nífẹ̀ẹ́ lu mi. èmi náà fẹ́ sáré lu dáadáa. èmi ò mọ ó dá mi fẹ́ mọ bí tí mo wà láyé tó tí mo lè fi wé làrò mi tí rí kò sí. kò sí. yes
ẹgbọ́n mo fẹ́ rìn sí kò sí pé ìrẹ̀ kò jọ́ ẹ wo ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan lórí àwọn ọmọ tí wọ́n ń gbèrò wọn àjòjì ni wọ́n lè wá láti ìhun bẹ́ ayétòrò lọ́bẹ̀ wọ́n á fi machine wọ́n á fi ṣọ̀rọ̀ ajé nínú làrò ni ajáde láti inú site ni are you getting me ajáde láti inú site náà pé bàbá ògbóni kí ni wọ́n kọ́ ṣe you understand wọ́n dẹ̀ fẹ́ jẹ́ bẹ́ẹ̀ dẹ̀bi mi ìfẹ́ mọ̀ àfi tí ò bá sí lókù I will do it. Mo tulẹ̀ tún bẹ̀rẹ̀ láàbùrúkọ àbúrò ìyẹn àbúrò tó ń ta ẹ̀ kì í ṣe ọmọọṣẹ́ mi ò kì í ṣe ní àbúrò mi ni first course ní olókùnrin ọ̀tí ẹ̀mẹ́rin ni owó náà bá ojú fata bá mi kó máa rí. Yà fún wọn. Sàrà ni. Wọ́n ní kì í ṣe tàwọn ẹ́ ó dàbí ìgbà tí wọ́n dá àfẹ́rẹ́gbèrè pé sí mi lára ni. Nínú ìlú mi. Kì í ṣe tí ń kẹ̀. Ó kẹ́ kó yẹn wá màá dẹ̀ fún yín pàpọ̀ nípa ẹ̀ máa ṣe àìrọ̀ ọkùnrin kan ọ̀rọ̀ ẹ̀ náà owó tó kúrò rẹ̀ ni máa gbà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi sọ. A máa gbà náà. Ẹ tí ì bínú tán. Mi ìfẹ́ mọ̀ tí wọ́n bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹyọ kan ṣo tí ń bá gbámú tọ́jú tí mo dìmú báyìí tí mo dìmú tẹ́ra kó mi kò sí tó fẹ́ ṣe fún mi lẹ́yìn ẹni tí ó wà wájú mi yẹn gbogbo tó bá ń dáhùn lára àdánwò ni. Azza wa Jalla. Gbogbo nǹkan tó ń kó lè máa dáhùn lára ẹ̀ bóyá ẹ̀bùn ló parí ni o bí wúkì ló pàdé ni o bí gbomi ló pàdé ni o àbàrà bá pàdé àdánwò ló máa jẹ́ fún gbàdúrà ti dáwọ́ tèmi sílẹ̀ ẹni pé kó má bàa mú wàhálà dání mo kọ́kọ́ àtúwọ̀n àti machine mo kọ́kọ́ sàn ọ́ gbálẹ̀ náà ni pé bóyá gbàtó náà rí pé dàpọ̀ fẹ́ eléyìí ti fẹ́ di nǹkan mi mo dẹ̀ kó mi wọ́n mo bá mo kọ́kọ́ wọ́n kó ní distance jẹ́ kí mi drive káwọn tó fẹ́ bọ́ síwájú ada ti kó mẹ́rin yẹn ti kó so the issue of pé bẹ́ẹ̀ bí ẹ kò sí nǹkan ẹ̀rọ ayé sùn ta ló ń deceive ara wọn. tó bá ní gbogbo ọ̀rẹ́ tí mo ti ń bá rìn láyé ẹni tí mo nífẹ̀ẹ́ jù láyé bí Yínká Mintiri. Yínká Quadri. Olódùmarè. ọmọ olóró ẹ̀ kan nílé arúgbó gan. even àwọn sẹ́ẹ̀tà jọ lọ sí school nílùú mi tẹ́pẹ́ àlè ṣe ká máa ra wa closeness láàrin mi àti Yínká is tough òun kọ́ ni mo kọ́ mọ̀ náà àròsàn lè pẹ̀lú ẹjọ́ close náà but nígbà mí ẹni tó mú èèyàn mọ èèyàn kan ẹ̀ tó jọ wá close ju ẹni tẹ́jọ mọ́ra yín lọ dé ọlá tí èmi àti àròsàn in 20 years tó kò tá a bá ríra wa bí àná ló máa rí. bẹ́ẹ̀ fún ilẹ̀. Ọlọ́run tí bá pé aago ẹ̀ ń sìn ó máa gbé ni. bàbá bó wà ní tó bá sùn. bàbá bó láàrin èyàn àti Alhaji Yínká Quadri lónìí. ẹ̀gbọ́n ní mo sọ fún yín kò sí nǹkan kan mọ́ àjọṣe wedding ọmọ ẹ̀ tó kọjá ni àjọṣe ẹ kò sí. alhamdulilayi. èyàn ti yẹn wọ́n fi kí wọ́n ṣe báyìí àbí kílẹ̀ báyìí gbọ́n ìyá ìbò jẹ́ bó ti gbọ́ bínú rà ló kó sínú bínú oṣù ọ̀gá ló so ìdájọ́ nìyẹn ti kó bẹ́ẹ̀. ní méjì fíìmù rẹ̀ ti a ṣe báyìí gẹ́gẹ́ ká ẹwọ ẹjọ́ ó jẹ́ tí ní o ẹwọ ẹ má jẹ́ lọ bẹ̀rẹ̀ ara tọ̀ tó mi lórí tí mo lè rò sí kò ṣe é kà mọ́ ká pé iye fún báyìí mo ti ṣe èyí tó bá popular bẹ́ẹ̀ nìkan ìmọ̀ mú dání. ká mọ́ múlẹ̀ wà ló ń bọ̀ báyìí tó ń bọ̀ lọ́nà báwa bá wá sí tẹ̀yìn èwo ló ń bọ̀. ẹ ṣe kò sẹ́ni tó fẹ́ ṣe iṣẹ́ dànù fún ẹnikẹ́ni mọ́ ojú àtọ́ gbá òtítọ́. àṣọṣe bẹ́ẹ̀ fẹ́ náà ni. kò sẹ́ni tí wọ́n ní gbà. sọmọrí ni ẹ tún lórúkọ dáadáa. ẹ máa gbọ́ ẹni tẹ́mi yàn láàyò kí n tó di pé mo yàn láàyò àti kọlùgbà àti kọlàwó bọ́n ń gbà tẹ́mi àtẹni tí ó jẹ́ executive producer and marketer mo ń sọ nípa Abdullahi Abdulrasaq Olúṣọlá corporate pictures tọ́ bá ní èèyàn ní òótọ́ Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún ni. corporate pictures. This is a person tó jẹ́ pé tó bá tajà gbogbo kọ́pì tí kìíní ẹ̀ ta ó ti ẹ́ńtà ẹ̀ sórí fóònù ẹ̀ iye tó wo yìí jẹ́ iye tó bá dé. Èmi takú mọ́ lọ́wọ́ ńgbà tó ṣe kan mi we are going to máa ta mi ò ta jacket mi ta ẹni tinú I'm going on commission on every jacket iye báyìí ni mo fẹ́ máa gbà. wọ́n lè gbà fún yín bẹ́ẹ̀. wọ́n lè gbà fún mi
kò mú nǹkan kan dání. Mo ráwọn ọ̀rẹ́ mi tí wọ́n tẹ̀lé mi gbà yẹn náà sọ pé àyírọ̀ ẹ̀kí ọ̀bọ̀ wọn padà regret. Ṣé wọ́n ti padà jíwá sí ìkọrin kan ó ní wọ́n kọ sákàrà sílẹ̀ wọn ò lu mọ́ Àyìndé Wasiu ò ṣeun kò fi sákàrà sílẹ̀ rárá nísẹ̀yìn gbogbo ọpátá ọ̀la wa ń lù sákàrà o. So nǹkan táwa ṣe gbà tí wọ́n tẹ̀lé wa wọ́n padà join wa. wọ́n ti ń ṣe é. kó tó di pé gbogbo ẹ̀ ṣe wà padà dojúrú. ìdájọ́ wọn náà bá ló wà one of my title ní fíìmù mi kan ló jẹ́ bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run. ìdájọ́ Ọlọ́run. Yes. èmi mọ̀ pé àwọn artist tó jẹ̀bi àwọn marketers. gbogbo ni mo fi sọ yes ayé ni mo bá sọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ni. a jẹ̀bi wọn. ẹ pé Abdullahi Razak wá sórí program yìí pé ó dáa kí ló fẹ́ sọ pa Alhassan Babatunde Taiwo gbogbo àṣepọ̀ wọn. mo sínú actor àbí a producer tí wọ́n máa gbówó fún Kọ́láwájá èmi máa sọ pé yẹ báyìí ni máa fi parí iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí. tó ń bá níye kan lòun lágbára mo sọ́rí ẹ jẹ́ ká ju iṣẹ́ yẹn lẹ́ka má ṣe ń sìn rárá. mi lè sọ́fà ara mi náà kẹ́hìn wà lóko kọ́ máa jìyà ìwọ tó fẹ́ jẹ́ wà nínú ilé. àfi kó ó máa ń sọ fáwọn èèyàn ni pé owó sa ti máa ń pọ̀ ṣùgbọ́n iṣẹ́ máa ń dà. òun á rí owó òun máa tún rí èrè. òun ò dẹ̀ gbọ́ bad lọ́dọ̀ àwọn artist gbogbo artist ni mo tún sọ ẹgbẹ́ ni tó bá wà lóko eré yẹn ẹbí wọn ìyá Rainbow wà láyé o bàbá Fọ́kòkò wọ́n wà láyé bàbá Ẹ̀dá wọ́n wà láyé kọ́lọ̀ bá mi lọ́rẹ̀ ní wọn àmì. many of them tí wọ́n bá sọ pé àwọn bá mi ṣiṣẹ́ wọ́n regret wọ́n ò lè sọ kò sẹ́ni tó lè fi sọ. torí kò tiẹ̀ ṣẹlẹ̀ rárá. tó kò ṣẹlẹ̀ rárá kò dé ní ṣẹlẹ̀. mo mọ béèyàn ṣe ń tọ́jú artist lóko ẹ̀ yàtọ̀ sí nǹkan tá jọ dúnàdúrà owó ń jẹ́ ń lọ pàṣẹ ni màá tún gba medical tó máa wà nítòsí báyìí alẹ́ tó bá dalẹ́ wọ́n fẹ́ lọ sùn ni tó bá jẹ́ obìnrin Mama Rainbow will tell you ìyá gbọ́dọ̀ ti kú sìn ó ti kú màmá kan náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó bá mi ṣe dáadáa màá ní kì í ṣe gbogbo yẹn mọ tí o stout tó ń ṣọ tí o ó yá stout àti malt ẹ̀ mí ìsẹ̀pọ̀ ẹ̀ fi méèkì sínú ẹ̀kẹ́ dààmú ẹ̀rí pé tó bá máa jí láàárọ̀ la bẹ́ẹ̀ ni wọ́n máa wò fún pánọ́ máa ṣe bọ́n yẹn máa ṣe fún everybody nìyẹn inú ilé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Kaka that tall man bàbá tó ṣòro jí gbé òun ní bàbá gbogbo wa lọ́dún fa o. bàbá mi dáadáa ni wọ́n bàbá mi dáadáa ni wọ́n. òun ní bàbá gbogbo wa pátápátá lọ́dún fa. àwa làwọ̀ wọnú acting gbogbo ní abá ṣe ló ba lára mu ọmọ tí yóò jẹ́ kọ̀ọ̀kan báyìí máa bu lójú ẹ̀ báyà ni ẹ̀ Kaka bó o bá yàkà sí Kaka náà máa yàkà sí ẹni ìyẹn so ọlọ́run bá dá wọ́n rárá gbàyàn sí Alukuran ẹ wá wo ilẹ̀ ìrọ̀lẹ́ ayé ẹ wá wo bọ́lá ń ṣe ń kẹ́ alhamdulilayi adúpẹ́ ọlọ́run bá ń kẹ́ it wasn't last week at his age lẹ́gbọ́n mi ṣe bọ́ sórí igbá tó lọ gbé Benz. alhamdulilayi èyí lọ sálámù náà. so tó dábàá ń ṣe nǹkan jẹ́ kí ni ẹ máa dùn sí tí ọmọlàkejì ẹ ń ṣe tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá payín pọ̀ má dènà oore títí ẹ̀ tó bá fẹ́ kọ́ tọ́lọ́wọ́ bá fi bí ẹ̀sìn àwọn ọmọ tó bí ń kọ́. ó ń palàbọ̀ wá jẹ́ lórí wọn. so gbogbo nǹkan tá a máa ń ṣe láyé ẹ jẹ́ ká àròjinlẹ̀ ó ṣe pàtàkì sà. bàbá tí wọ́n bá ń sọ nípa ẹni tí Ọlọ́run kádàrá kí ó jẹ́ sànmọ̀rí ńlá láàrin àwọn èèyàn Taiwo Hassan ọ̀kan mọ̀ níyọ̀ gbogbo obìnrin nílé bó bá wo fíìmù kan bẹ́ẹ̀ bọ́kọ̀ bá akílẹ̀ṣẹ̀lẹ̀ gan ògbóla fẹ́ rí eléyìí bó lè ṣe manage àwọn obìnrin bó lè ṣe ṣe. kò sí ẹ̀dá tí kì í hùwà bàjẹ́ tí lè bá dá ẹni tọ́lọ̀ bá pa tiẹ̀ mọ́ lè yan rè 100% ṣé bẹ́ẹ̀ ni mo clean ni no àfọlọ́run Ọlọ́run bá nìkan ni
a ní ṣàì ní nǹkan kan ní kọ̀rọ̀kọ̀rọ̀ náà tájọ́ máa fapá gbọ́nra wa náà. ó wà dáadáa. bọ́ọ̀ tó gbọ́dọ̀ gbé yẹn ẹni tó bá ti ń ṣe nǹkan tí ìyàwó ilé ẹ̀ lọ mọ̀ pé bábà ẹ̀sọ́ pa no ń yàrá mi ò ní gẹ́fẹ̀ mi ní ẹ̀kan who is fooling who. orí pé ẹ̀rín lè fi sọ. yà ta ló ń tanra wọn. ẹ̀rín sọ ni. o ní láti tan èèyàn náà. o ní láti tan èèyàn ṣùgbọ́n mo ò ní ṣe ohun tí ayé máa gbọ́ nípa mi àbí tán máa rí tán máa sọ pé kí ló sọ yín débi Mr. Taiwo. I will never in my life. Mo ti rí ẹni tó yẹ pé ó ti torí kóun lè friend mi ló ṣe wá join acting nígbà náà lọ. Ó sì wà láyé tó bá ń wo story yìí tó bá jáde á rẹ́rìn bí tó bá wà. Sọ́sì rí yín fẹ́. Aṣọ rẹ̀ fúngbà díẹ̀. Ọlọ́run kádàrá kó pẹ́ ní iṣẹ́ yìí. Ṣùgbọ́n ẹjọ́ ṣọ̀rẹ́ dáadáa. Ọ̀rẹ́ lájọ ṣe. Ọ̀rẹ́ tí àwọn ọ̀rẹ́ God bless. Tọ́lọ̀ ń bá ọmọ wọn ṣe. God bless Nigeria. Allah Akbar. So bí life ṣe wà nìyẹn. Àmọ́ pé ká fẹ́ girlfriend. Ká fẹ́ oníyàwó. Irọ́ o. Ìtọ́ bá jẹ́ tọ̀rẹ́ ni. Tọmọṣẹ́. Àní ọ̀rẹ́ ìyàwó mi ò gbọ́dọ̀ wù mí. Àwọn wèrè kan ṣe náà. Kódà lómi mọ́ ọmọ ìyàwó rẹ̀. Gbogbo àwọn yẹn tí Ọlọ́run kọ̀ fi wá sípò ni. Ẹni tí wọ́n bá rí tó kí ọmọ ọ̀dọ̀ mọ́lẹ̀ àbọ́mọ ìyàwó ẹ̀ tó bá ṣe àbọ́mọ ẹ̀bí bí. ìṣọlẹ̀ irú gìgírísẹ̀ bí ti ṣán wà yìí. Kọ́ já dànù. Ó yẹ kọ́ já. Kọ́ jẹ́ kẹ́niyẹn tiro tó máa fi kú kọ́ sọ́dà láàbọ̀ ara. Tó máa rántí. Yes. So ìjọkíyọ tó bá dìde tó ń gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí. A máa rántí pé ó báyìí tí mo ṣe. Ọmọ tó bínú ẹ̀ àbọ́mọ ìyàwó ẹ̀. Wèrè kò ní nǹkan míì wèrè ní. Àbí àwọn mi. Ẹ fèèyàn burúkú lẹ̀ wèrè tó di kọ́. Ọlọ́run máa wà pẹ̀lú àwọn bàbá kí ni kan ṣẹlẹ̀ lọ́dún kan. Gbogbo ayé ni ó kàn wọ́n kú. Èmi náà mo ń ṣiṣẹ́ fún iléeṣẹ́ ìwé ìròyìn kan gbà náà. Iléeṣẹ́ ìwé ìròyìn Aláròyé ni. Èmi àtàbúrò mi dáadáa òun náà Taofik Ogúntóyè àwa ṣe ìdájọ́ fún Yínká Quadri lọ́dún Fá. Ẹ̀yin ò mọ̀ bóyá kí ọjọ́ kejì iléyà ni à ń gbọ́ lọ lẹ wọlé òwú ìgbà yẹn nínú mi lọ́wọ́ mo sì ń sunkún pé Ọlọ́run ó sábà dára fi àbáyé padà nígbà náà sà kí ló ṣẹlẹ̀. Ẹ ṣe béèyàn bá gbọ́ngbọ́ngbọ́n tó bá sagbọ́n mọ̀dé tí a bá wàláì. Kò sí ẹ̀dá kan lábẹ́ ọ̀run tí ò ní rí àmì wò. Wàláì. Kọ́lọ́ máa kárí lọ́jọ́ alẹ́ wa ni. Allahumma àmín. Mi ò mu sìgá. Mi ò mu gbó. In fact, àwọn tó ń mọ̀ mi tí máa gba ìgò ọtí kan báyìí, ìgò Schweppes méjì máa wà lẹ́gbẹ̀ẹ́ tí máa fi mix ẹ̀. Orí ẹ̀kan ẹ̀ náà máa wà tílẹ̀ máa fi mú. Kí ni ọtí ṣe lára kókò ṣe mọ̀ kí ara yá láàrin èèyàn tí n bá mú náà rárá àtọ̀ kò ṣe nǹkan kan. Location kan mo lọ lọ́jọ́ náà lọ́hùn-ún mo ṣàkọrí pé nǹkan kan mú mi níbí báyìí. Ó mú mi mẹ́yìn dé báyìí. Bàtà wọn fi pé nǹkan bí ìṣẹ́jú 5 mi feel comfortable mọ́. Ọmọọṣẹ́ mi kan wà lẹ́gbẹ̀ẹ́ mi tí bá pè lọ́mọọṣẹ́ mo tún lè pè náà ni but we are more or less a friend. Ṣínà Bankole. Bàbá Ṣínà mo máa ń náà dáadáa. Ṣé o sì kò dé mọ́ mọ́tò wà? Adé lọ bá ara kan gbọ́dọ̀ ṣiṣẹ́. Kọ́lọ́ foríjì. Gbàtà máa fi dé location yẹn ṣáà mi gẹ́ tara mi mọ́. Ibẹ̀ mo ti pàdé Sùrùtù. Rẹ̀mí Sùrùtù. Àti mọ́ra tẹ́lẹ̀ wá ní ẹ̀gbọ́n kí ló ṣe yín? Mo ní báyìí mi mọ nǹkan tó dé. Ṣé orí fọ yín? Kí ni ẹ̀ mú yín mẹ́yìn?
ọ̀sà ló ń ṣe yín o mo ní ọ̀sà níbo mo ti fẹ́ rí wọ́n ní ẹ̀sà symptom tó ń wo ọ̀sà ni mo dẹ̀ wá nú àwẹ̀ àwọ̀ ṣẹ̀ṣẹ̀ pé 4 jọ́nà lọ́wọ́ Ramadan kò sí táyé òṣòtọ́ pé kí n break àwẹ̀ mi ní ha ìbẹ̀rù pé mo fẹ́ já àwẹ̀ lásán ó ń ṣe mí gbogbo àti máa tó stage kan ara ò gbà á mọ́ wọ́n wá lọ ra milk wọ́n bù sómi tútù ní kí n mú sọ̀rọ̀ tí wọ́n ṣe báàgì kóògùn jáde ní ẹ̀wọ̀ gbogbo tablet tó ń wọ̀ yìí ọ̀sà ló wà fún mo fi manage ara mi ni mo fi manage ara mi ni má para yín mi wá mú kí ni ẹ báyìí ara mi kàn wá lẹ́nu ṣé wọ́n tó pé kí ni lóòótọ́ the second day King Solomon Hospital wà láǹtọ́ni bí mo ṣe gba abẹ́lẹ̀ nìyẹn wọ́n bá nìkan lọ sí test àti mo máa gba kíní yẹn jáde gbogbo ibi tí ọ̀sà ti jẹ nínú gbogbo kíní yẹn náà wò like this is chronic ọ̀sà mo ní wọ́n náà wọn kàn ọ́ ní máa lọ mọ́ náà ẹ̀mí kan máa ń tí bá ti ní malaria díẹ̀ wọ́n á ní kí n kàn lo alábòkun àtọ̀sàn wẹ̀wẹ̀ ní dókítà bá ká ọmọ rí pé ẹ̀yin lẹ kó bára yín o. ibi tó ti ṣẹlẹ̀ gan leléyìí. ọ̀sán ẹ̀wẹ̀kẹ̀ ó ní ọ̀sán yẹn ti wà lára yín bọ̀ gbogbo nǹkan tẹ́ ń lò sí malaria ń ṣe yìí òun ló dá gbogbo èṣù ilẹ̀ pátápátá. ẹ̀sà máa ń lò like almost 6-7 years lórí ààrẹ tá à ń sọ yìí. ọdún 7. tí n bá máa bì títí màá máa bí ẹ̀jẹ̀ ni. For good 7 months orí ìjókòó ni mo ti ń kírun. Allahu Akbar. mi ò lè ok ẹ mọ teaspoon tó ń fún àmọ́ èké ló jẹ. bẹ́ẹ̀ni. tẹ́pọ̀ ní bá fi bu rice tí mo dà sẹ́nu mi báyìí tí ebi yẹn bá bẹ̀rẹ̀ báyìí tí rice yẹn bá kó hóró ẹyọ kan nínú mi ebi yẹn ṣì máa wà ní. àfi tó bá jáde. ó bá tó bá jáde so ẹ̀kọ́ náà máa fọ́ fún mi báyìí. fọdún 7. fún odindi. It was a terrible period. bàbá ṣé ọ̀sà wà lélẹ̀ àbí ó ní kinní kan tìbílẹ̀ nínú àbọ̀wáyé wà ń bẹ̀ ni. nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gba treatment lóríṣiríṣi jáde káàkiri ṣá mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ àfáà mo dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà jáde àdúrà pọ̀ wàláì. débi wípé there was a call tó wọlé orí fóònù mi láti UK ẹni wá béèrè pé ẹjọ́ ṣé ní Tarzan yẹn mo ní bẹ́ẹ̀ ni ó ní mo fẹ́ kẹ́ ẹ máa listing ni o mo fẹ́ wọnú church lọ́sìn ẹnìkan ló múrúkọ wá bí pé kí a máa ṣe àdúrà fún yín wá gbé fóònù yẹn sí ẹ̀gbẹ́ speaker wọ́n á gbọ́ ó gbé síbẹ̀ bẹ́ẹ̀ for more than 45 minutes. àdúrà. wọ́n ṣe àdúrà. ibikíbi tí gbogbo wọn bá wà. àmín Ọlọ́run. Ọlọ́run kò bá mi dúró tí wọ́n. Allahumma àmín. Allahumma àmín. ọkùnrin obìnrin àfáàní òlé ní babaláwo ni torí kò sẹ́ni tí ò dìde o. wàláì wàláì. mo nígbàgbọ́ pé oṣù àtàjẹ́ wà lóòótọ́. wàláì. àwọn náà sọ fọ́nà ọba pé kó dẹ́mi mi sí. tí a bá rí mi máa tó gbé kámẹ́rà tí mo wọ lẹ́gbẹ̀ẹ́ mi yìí. bàbá mo rí wàláhì mo fi kàábà búra tí mo rí mo sì sunkún sínú ìmọ̀ àtàbúrò mi tàbí kìí. àwọn náà ni ó dàgbé ká tún lọ fi kún aago ń sìn báyìí àbí báwo ká lọ fi kó kún aago àbí. Allahu Akbar. alhamdulilayi rabbil alamin. Allahu Akbar. mo tẹ̀bà fọlọ́hún mo dẹ̀ raṣọ fún un gbogbo ọpẹ́ tó kìlẹ̀ wa máa dá mo pa gbogbo ọpẹ́ náà tì mo gbé fọlọ́hún bá Ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀. alhamdulilayi. bàbá kílẹ̀ á pàdánù láàrin ọdún 7 yẹn sá kílẹ̀ pàdánù. kò sí alukran kò kọjá pé mi ra ẹ̀ lọ location dáadáa mo ta abẹ́rẹ́. nínú tí Ọlọ́run ṣe. mo ta abẹ́rẹ́ báyìí. Allahu Akbar.
ìyẹn mo sọ pé kì í ṣe pé mo dá aṣọ fọlọ́run mi dẹ̀ tẹ́ bá mo rọ àmàlà fún kó tó sọ pé ìwọ rò pé ó ti tán ibi tó gbé worst dé eyín tí mo ṣe bọ̀ láti Mẹ́kà removable eyín ni tó máa ń yọ kò sẹ́ni tó rán ya star sí báyìí ó máa ń mú àwọn èèyàn kan lọ ṣe ni jẹ́ ọkọ̀ mú kan tí ẹ̀ òun yọ kí wọ́n bá mú un dání báyìí níwájú ilé mi mo dẹ̀ díjú báyìí sọnù. tẹ́ra lówó iyebíye Mẹ́kà. I thought everything is Allahu Akbar. ṣùgbọ́n Ọlọ́run ọba ṣe kọ́mákò ni lára àwọn táìtù fíìmù kan náà nìyẹn. ọba gbogbo gbà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. alhamdulillah èmi náà dúpẹ́ Ọlọ́run. bó tilẹ̀ jẹ́ pé àdúpẹ́. ẹ bẹ̀rẹ̀ kọ́sọ̀ mi. àdúpẹ́ Ọlọ́run. lára àwọn ọmọ yẹn a rí pé kí àdúrà pé òun náà wọ fíìmù bàbá yìí àbótẹ́ ṣàtúnrí mi tó ti pé. ibùn àbúrò tó tẹ̀lé tíátà ló ń rè ló wà láàgì. àdúpẹ́. ó wà fẹ́ náà yẹ báyìí. àdúpẹ́. ohun tí máa bèrè lẹ́ẹ̀kan ẹ̀ tí ì sọ mo ní olówó ń bọ̀ ní fíìmù. ṣe rí ìtẹ́ dárúkọ yẹn ṣe mọ̀ pé ẹ mọ̀ pé ibi tí a ti yà síbẹ̀. ọ̀nà tó lórí. ẹni tí ò bá ní ẹ̀mí àti ṣe project ń sìn tó bá rẹ̀ nǹkan tó gbówó kan fẹ́ pé lágbájá lọ ṣe nǹkan fún un story tó yẹ kó fi jẹ́ èèyàn láyé ẹ má ṣe dànù. mákẹ́tà ẹ̀ fúnra rẹ̀ gan bó ló fẹ́ tà sí fẹ́ bẹ̀rẹ̀ sórí YouTube ni. àbáwọn ni. bàbá tó pin ìyẹn tó ń wá o. láṣẹ Ọlọ́run. ọ̀rọ̀ yóò ṣe é san tán. àbá. àáfi kọ́ ni. ọ̀rọ̀pọ̀ ọmọkùnrin tẹ mo ń gé láàrin. àmú tì ní. mo ń gé láàrin ni. láti lè ṣe wa níbi látọ̀dọ̀ ọ̀gá wa pátápátá ọ̀gá wa yányán. arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndójú àyà àṣekún ní tó bàbá ẹ wá ìwà lásán ẹ wá lásán lágbára Ọlọ́run. àmì Olódùmarè. ẹ bá yí báyìí kọ́ lórí mọ́mọ́ nílé. aṣọ ọdún lọ fún mi yìí o. olóògùn Ọlọ́run. ṣé kún àlọ́ àmì ẹ̀dàbẹ́ dárì. èyí tẹ́ mọ̀ ń kọ́ tẹ́ mọ̀ ń dọ̀tí. ọba eléyìí náà. ó fẹ́ papọ̀ mọ́ ìtẹ́gbẹ́ ẹ̀wọ̀ náà àbẹ́ rí kọ́lọ́kọ́lọ́. ó ń ṣe Ọlọ́run. ẹ wá wo kí ni wò ẹ wọ ṣe wò ẹ bá mú fọ kò ní bó. kì í ṣe òun nìkan ló máa tó fi fọ bí kan mo wọ̀ wá bí. aṣọ la máa wọ̀ lọ́sọ̀ọ́sẹ̀ agbági lọ́ra aṣọ. pẹ̀lú ògùn Ọlọ́run. abẹ́ mọ̀ ni. wọ́n ti ní àràkún laṣọ gbági. oyin mọ́mọ́. AK Media. Ọlọ́run ló fi ìdí lélẹ̀ síbi tẹ́ wà yìí. àdúpẹ́. ẹ̀dá ní àbá Ọlọ́run wá mú àbá yín mú lọ sílé àṣẹ. ní agbára Olódùmarè ẹ máa ga jù báyìí lọ. Allahumma àmín. ẹni tí ayé ti kọ̀ tán ọ̀fẹ́ gbọ́rọ̀ ẹ̀ rárá mọ́ kò ní wọ bíbá yìí lágbára Olódùmarè. Allahumma àmín. tá a bá fowó ra òyì ó máa ń kọ̀yàn lójú ni. owó lè fi dábẹ́lẹ̀ owó lè máa fi pálágbá lọ. Allahumma àmín. ẹni ṣánkù o. àmín Ọlọ́run. Both our director, the presenter, and all the crew. Ọlọ́run bá lájú lọ á wà pẹ̀lú wa. Allahumma àmín. inú wa dùn dọjọ́ alẹ́. Allahumma àmín. mo fẹ́ lọ́lọ́run máa bá a fẹ́. àmín Ọlọ́run. gbogbo ìta àbá fẹ́ láyé Ọlọ́run á lè jìnnà sí wa. àmín. èmi náà tí mo bá ń sọ̀rọ̀. àmín o. mo gbàdúrà kí n dàgbà. àmín o tèmi náà Ọlọ́run àti gbogbo wa o. kí n fọwọ́ pa ó kí n fèrè gidi òbí. àmín Ọlọ́run. kí n bó tòló. àmín Ọlọ́run. kí n má ra rẹ gbẹ̀yìn ayé mi o. àmín Ọlọ́run. àtẹ̀yìn náà. àmín Ọlọ́run. lágbára Olódùmarè. àmín. bisimilayi iná àtẹ̀yìn. bismillahir rahmanir rahim inna a'tayna al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. bàbá ká tó wọn lọ wọn ní ẹwọn ń ká lòlù láti ti jókòó mi ìlú ká lòlù pé ẹni pé bó ṣe máa ń pìkọ rẹ wọn ń gbà ẹwọn yìí pé tí wọn ń ká lòlù ni. ìṣe inú mi dùn pé ẹ̀yin náà sọ pé wọn ní ó máa ń ká lòlù wẹ bóyá ẹ mọ̀ pé etí tọ́lọ́run fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó ṣeé ṣe pé etí àwọn tó ń sọ pé mò ń ká lòlù yẹn tí ọ̀rọ̀ kan bá wọ bẹ̀ ó máa ń ní breakage láàrin kí mi tó tún wọlé. kì í flow dáadáa. ó lè máa sọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ nǹkan tí ó yàwó yẹn ni pé in terms of annoyance at times. tó bá bínú tán. tó bá bínú tán. tẹ́lẹ̀ mi sọ pé ṣé you understand ó ṣeé ṣe kó fẹ́ sọ ọ̀rọ̀ kan tó jẹ́ pé
tó bá sọ ẹyin lóhùn tó bá bọ́lẹ̀ kò ní ṣe kó mọ́ wàláhì òdodo ọ̀rọ̀ ni. a control anger yẹn kó má lè sọ̀rọ̀ tó máa bà nǹkan jẹ́. kó má lọ bàlújẹ́. that is the only time tó lè rí mi pé mo stammer yàtọ̀ sí yẹn pé ká jókòó bóyá gbà náà la fẹ́ àbá fàájì wà mo sọ̀rọ̀ rárá o mi ṣe oníwèé mo bá wọ̀ kàwé rìn o so ó máa ń jẹ́ kórìí mi máa ń ṣiṣẹ́ bí ẹ̀rẹ́ pàwọ́ àti dìrẹ́gbà ti fẹ́ wọnú ẹ̀mí lẹ́yìn ọmọ yìí náà ni àdẹ máa wọnú ẹ̀mí yẹn olóògùn ọlọ́wọ́ máa wá mọ̀ kúmọ̀ ni wàláhì ìmọ̀ ló làdí ni ọmọ òrí wàláhì ọmọ orí ògbé. bàbá ló ní nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nípa aṣọ ó dúró dáadáa èyí tí ọ̀gá wa náà tó ní ká gbé fún òun náà ṣe déédéé. bàbá márùn-ún máa wọ̀ fọ́dún pẹ̀lú ògùn ọlọ́run ṣé wàá rí èyí tí láti ọdún lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kọ́ mọ̀ dẹ̀tí máa yà tí bá ti wọ̀ ọ́ tán wọ́n máa yà mí pé ṣe máa sẹ́ǹdì ẹ̀ sí oyin mọ́mọ́ rẹ̀ fi hàn lóyún mọ́mọ́ pé máa yí sọ bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ náà tẹ́ bá ti wá wọ̀ tán ẹ mọ̀ pé ẹ ní kí wọ́n bá fọ́ nílé bàbá ṣé ẹ lè yí o mọ́tí pọ́pọ́sì mi ó ṣe dé ni wá wò ni ó ṣe dé ni wà ẹ sọ pé ẹ sọ lẹ́ẹ̀kan sí ṣé ẹ mú dání. bàbá ẹ máa kó fún ni mímú dání kọ. ẹ ti kọ́wọ́ ìgbà tọ́lọ́run ìgbà tí ìyá mi máa bí mi sí ayé méjì ló bí mi. méjì lẹ́yìn wá gbà. méjì lẹ́ máa fún mi. ìfún ní kejì lẹ́yìn ìtàgé. lẹ́yìn ìtàgé kí ni ojú ayé lẹ́ máa ti fún mi mò ń bẹ ẹnu ara nìyẹn lọ máa fi ń béèrè ẹ pé dìrẹ́tọ̀ kẹsàn án. adé mú kàbí lórúkọ tèmi. God bless you now we are talking. ọmọ bá ní sàárè olú ọmọ. wọ́n lè multi purpose. ohun tó wà lọ́wọ́ mi yìí mi ti lo bòmọ́ endorse ẹ̀ fún yín báyìí. pẹ̀lú ògo Ọlọ́run. èmi Alhassan Babatunde Taiwo mo fi ọwọ́ sí tó mú wọ́n pé ohun tí ọmọ Adéròmú bá sọ lẹ́nu. tí ilé iṣẹ́ kébìlì àbá gbé wá sórí ìtàgé. tó gbá sí wọn tí ìhèrà tí ò mọ́nú ni mo ti máa ń wo AK Media ọ̀nà Oyinmomo máa ń wo lórí Family Ties Liberty Villa. ọ̀gbàtọ́ Ọlọ́run sọ pásìkò tó tẹ máa gbé mi wá bí tẹ bá pè mí lọ́la pé kó tó àmọ́ ń bọ̀ ni. pẹ̀lú ògo a sì gbádùn yín dáadáa. àyàbá mi náà gbádùn yín inú rẹ̀ ń dúpẹ́ yìí rí nǹkan gidi gbé. so oníyẹn ṣe o ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yìn tí ẹ bá adébínà pàápàá bàbá wa dáadáa ọmọkùnrin ní ìgbórí Taiwo Hassan Ogogbo aláàjì dáadáa. bàbá tẹ̀bí tàrẹ tí ìdòwò àgbọ̀nù lágbóre bàbá mi ní mẹ́sàn-án àgbò. ẹ̀rọ káàbọ̀. èèyàn kan ò ní jẹ́ mẹ́sàn-án àgbò. bẹ́ẹ̀ni. ká ní mọ́ láàgbò nílé. bẹ́ẹ̀ni. àgbò mẹ́mẹ́ẹ̀dì méjì lágbàlá. òpè ọmọ alódò lẹ́kulé. farombia lómi lára bí ẹja. níbẹ̀ ni wọ́n fi gbà bẹ́ sọ̀run tán. Ògògó ọmọ kú láàárọ̀ jí lọ́jọ́ alẹ́. ojoojúmọ́ ni wọ́n fi kú tán níjẹ. ọmọ arúkú máa ro òkú ẹ̀kọ́ òkúta gbẹ́dọ̀jà tí ó ta tá a gbẹ́dọ̀jà tí kò pójú owó ní bàbá wa dáṣọ fún tán pé léegun ọmọ eléegun ìṣèké ọmọ àfikún náà orí òkè tí kwẹ́kwẹ́ ọba ẹlẹ́yìn oṣù mi ò máa gbádùn yìí gan àgbè wálé kan sí àgbè wálé kan sí. tó oníyẹn ṣe wọn ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí ẹ wá káàkiri àgbà ńlá yẹn náà tí ẹ fi dátà yín wò wá àti ẹ̀yin tí ẹ subscribe sórí DSTV láti fi wo ètò Oyinmomo àmọ̀rí báwo Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ ọba ni mí nílùú Sàárẹ̀ ọmọ àjàlá ìnáwó àjàlá ọ̀sán ọmọ àjíkànjẹ́ Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkùnmọ́ àdìsàngó ilé ara àbáyọ̀mí ọya àdíòrì òṣàtí ara àjíkànjẹ́ fi òbí kàn kẹ́ òun náà ni ọya ara alájọ ló ń fojú ẹ jẹ́ ká lọ sílé àbá mi Àlàbí Ọ̀sán ó ń bẹ níbẹ̀ tó ń ṣàyẹ̀ àgbà bàbá ó dàbọ̀ o. Oyinmomo